أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìgẹ́ rẹ̀ kó bá aláyé lárun Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ládá sàlátù kó bá wọn sọ̀hábà Ànábì, àwọn ará ilé Ànábì, àwọn ọmọ Ànábì, àwọn ìyàwó Ànábì, gbogbo àwọn tabi'un, àwọn tabi'in, gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa lẹ́yìn Ànábì wa Muhammad, ládá sàlátù Ọlọ́run bá mo bẹ́ni kọ̀ọ̀kan wọn. Látẹ̀rí alfagba Sheikh Alimi radiyallahu ta'ala anhu, Ọlọ́run bá wa ṣàlékún àforíjì fún wọn sí. Àbáwọn ní mímọ̀ kárí ayé Alamatu Sudani Sheikh Adam Abdallah Ilori babalágége, Ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú rẹ̀ fún wọn sí. Bàbá wa àgbà alájẹ́ àgbà bàbá ní mọ̀sìngbá, Ọlọ́run bá wa ṣàlékún àforíjì fún wọn. Àlùfáà wa àgbà alágbàjì, àlùfáà wa àgbà lókè àgòdì, àlùfáà wa àgbà lábìkan, àlùfáà wa mìmọ́sà, àlùfáà gbódòfù sọ́tàfù, àlùfáà wa àgbà Ahmad Arifai inda salati, gbogbo wọn bẹ́ẹ̀ àwọn tànátàná tààjà alùbáríkà wọn, Ọlọ́run bá wa kẹ́ni kọ̀ọ̀kan wọn sí. Gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù lónìí tán bá àwọn àyè tá a dákọ̀ yìí lọ́wọ́, Ọlọ́run bá wa dó tì wọ́n, má báyé wọn jẹ́ o, wọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa àgbà omi má gbà lónìí Samahatul Alim Rabbani Muhammad Habibullah Adam Abdallah Ilori babalágége, Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà ara fún wọn sí, bá wa ṣàlékún ẹ̀mí gígùn fún wọn sí, bá wa ṣàlékún jẹ́rí ọ̀tá fún wọn sí. Ọ̀làlá ilaha illallah, bó ṣe léwu kí ọ̀tá ó pọ̀ tó fún àwọn àlùfáà wa Àgbàlágége ní òkèrè nítòsí inú jàmá inú ọmọ kéwú ni, bó ṣe léwu kán pọ̀ tó, Ọlọ́run má gbé wọn borí bàbá nìkan máa lékè wọn, wọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Náà ní ìkàlẹ̀ àwọn àlùfáà wa Fadilatu Sheikh Alhaji Abdulwasi' Salman Waliyullah Atayese Jakmal Asadul Waizi ọmọ babalágége Abu Rayyan, Ọlọ́run járe àwọn àlùfáà wa pẹ́ sí. Ọ̀làlá ilaha illallah, ọba tí ó ti sọ fún yín pé òun rán yín ṣẹ́, tí ń wá ń tẹ́lẹ̀, tí ń tún bá yín lọ, tí tún ń bẹ níwájú, tí ń bẹ lẹ́yìn, tí ń bẹ lọ́tún, tí ń bẹ lósì, má sọ fún yín pé òun ò ṣe mọ́ o. Ọ̀làlá ilaha illallah, ọba tó ti wá mọ̀ọ́mọ̀ tó mọ̀ọ́mọ̀ sàhálà àṣẹ rẹ̀ fún yín bí látijọ́ Saturday báyìí láti wà lẹ́nu iṣẹ́ Ọlọ́run, Sunday bẹ́ẹ̀, ọjọ́ Monday àná yìí náà bẹ́ẹ̀, òní yìí, àmọ́ Ọlọ́run tó yàn yín ṣẹ́ ló mọ̀ọ́mọ̀ ló ṣe rọrùn fún yín pé ṣé mo ti rọ̀ ná, ọ̀nà ìgbà tí ó gbà máa fi rọrùn yín sì máa ṣe rọrùn fún ọ. Ọba títí ń ṣe rọrùn tí ò fi ní yín la, mọ́ fi ní yín la láéláé, la hawla wala quwwata illa. Àbí táwọn àlùfáà wa kí Sheikh wa al-Imam, bàbá wa àgbà eléwu Sheikh wa Abdul Hakim Mustapha, bàbá wa eléwu, Ọlọ́run járí wọn pẹ́. Gbogbo ntọ́lọ́run ṣe fẹ́yìn náà lọ́jà mọ́tùká lójú yín, mọ́tùká lẹ́yìn yín, wọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn àlùfáà níkàlẹ̀, Ọlọ́run já mọ́ wa dáadáa, wọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Hayakumullah ní ìkàlẹ̀ gbogbo àwọn ọmọ kéwú àti gbogbo àwọn olólùfẹ́ jákèjádò àgbáńláyé táwọn ojú yín tí ń dùn mọ́ wa yìí, ó wù wá yóò sì tẹ́ wa lọ́rùn, torí ìdùnnú désàlẹ̀ ni máa jẹ́ fún wa. Ojú tẹ́ ẹ fi ń gẹ́ni àwọn ẹni Ọlọ́run, pàápàá jùlọ tẹ́ ẹ tún ṣẹ̀ fi gẹ́ni bàbá wa Àgbàlágége, bá a ti ń wò yín tí ń dùn mọ́ wa nì, wọ́n fẹ́ gbọ́hùn sálámà yín sà. Hayakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Hayakumullah, ibi tí akéwúdé sà. Ànábì wa Musa àti Harun wọ́n ti lọ ọ̀dọ̀ Firaun láti jíṣẹ́. Wọ́n ti wá jíṣẹ́ náà lọ, ẹnu wọn jíṣẹ́ lọ́wọ́ ni a bá kéwúdé. Akramakumullah. Síwájú Akramakumullah. Oníbèrè àbí? Bẹ́ẹ̀ ni sàká tó lọ bẹ̀. Kò tó lọ bìbèrè náà. Okay. Jákọ́ ṣe al-awla. Akramakumullah sà. Gẹ́gẹ́ bí irú ọjọ́ òní, àyájọ́ ọjọ́ òní, ọjọ́ ńlá ni. Hayakumullah. Inú àwọn a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa isi yarfa'u Ibrahimul qawaida minal bayti wa Isma'il. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. akí bàbá wa ayára sẹ́sìn àwọn gan ọmọ pé bóyá ṣe halkọ lónìí gbogbo ń tá a wọ Ìlọrin nísìn wákàtí kan a wọ Ìlọrin ní aago 4 kọjá ìṣẹ́jú 10 náà la wọnú lé báyìí láti Lagos State àmọ́ ń gbà tá a ṣe ní Friday kí súrà tá ń bá lọ kí wọ́n di pé yóò wá gáàpù wà ń bẹ̀ púpọ̀ láfi ní tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kò yẹ ká ṣe nǹkan kan kí wọ́n kàn lọ lè àbí torí kọ́ àti ìsinmi láti Sátidé báyìí so ọlọ́run kó bá wa san yín lẹ́san lóore Àmín. ọlá nàbí wa Muhammad ọlá Sheikh Adam wájú èyí tí a wí yìí Hayyakumullah. wa iz yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Isma'il ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا أنت السميع العليم bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin ká ṣe ṣe ìwúlẹ̀ kan náà ká tó ṣe lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas la takhafu daraka wala hawla wala quwwata àwọn ní ọjọ́ òní Akramakumul karim. oṣù yìí oṣù àlùbáríkà ni Alhamdulillah. oṣù yìí oṣù àánú ni Alhamdulillah. 11 yìí oṣù oríire ni àwọn ẹni oríire ni àwọn ẹni àmì ló ní oṣù àmì yìí Mashallah. September kí là ń pè November àwọn ẹni àmì ló ní nínú oṣù yìí gan iná ní ọjọ́ bíbí bàbá wa Mudirul Markaz Adamallahu hayatahu. bàbá olóríire àgbáyé Mashallah. nínú oṣù yìí náà tún wá ní 11 bàbá wa ọba Ìlọrin 11 náà oṣù kọkànlá ọjọ́ kọkànlá aago mọ́kànlá ọkọjá ìṣẹ́jú mọ́kànlá Hayyakumullah. ọgbọ́ Akramakumul karim. oṣù kọkànlá ọjọ́ kọkànlá aago mọ́kànlá ó wá kọjá ìṣẹ́jú mọ́kànlá ní bàbá wa mi martaba ni wọ́n gírí àga fàlímì. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. Ó wá di 30 ọdún lónìí ní dédé ọjọ́ òní ní aago 11 tàárọ̀ yìí ó kọjá ìṣẹ́jú 11 láàárọ̀ yìí ní bàbá wa di 30 ọdún tí wọ́n gba ọ̀pá àfa Álímì wípé mo dà léèfà sí wa Álímì. وإذ يرفع إبراهيم Gbogbo ayé ni wọ́n ń bá wọn sẹlẹbúrẹ́tì ọdún náà wọ́n ń ṣe káàkiri gbogbo ìlú èbó wọ́n ń ṣe káàkiri gbogbo ilẹ̀ Lárúbáwá wọ́n ń ṣe káàkiri gbogbo ilẹ̀ Ìgbò wọ́n ń ṣe káàkiri gbogbo ilẹ̀ Haúsá wọ́n ń ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo orílẹ̀-èdè ayé tí ọmọ Yorùbá àbọ̀mọ Ìlọrin bá wà ńbẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń sẹlẹbúrẹ́tì 30 years bàbá wa mi martaba 30 ọdún ọ̀hún wá dàbí ọjọ́ àná torí ọjọ́ tí wọ́n ń gba ọ̀pá mọ́ wà ńbẹ̀ ọgbọ́ Akramakumullah. ọjọ́ ọ̀hún ní ọjọ́ ọ̀hún àkéré Akramakumullah. wọn ò mú mi lọ wọn lọ fúnra mi ni wọn ò mú mi lọ ńjọ́ tí bàbá wa ní 95 bàbá wa ọba tàná táwọn jẹ́ 92 ọjọ́ tí bàbá wa ọba tàná bàbá wa bàbá àgbà ọjọ́ tí wọ́n ń jọba mọ́ lọ́wọ́n ò mú mi lọ
ọjọ́ tí wọ́n sì kú mọ́ lọ́wọ́ mú mi lọ rahimahullah bẹ́ẹ̀ mo sọ fún ọ akramakumullah bàbá wa tàná bàbá àgbà ọjọ́ tí wọ́n gba ọ̀pá tiwọn mọ́ lọ lẹ́ni tí ó lọ fúnra ẹ̀ tí wọ́n mú lọ tí gbogbo wa sì wọ pálásì níjọ́ náà èyí ò jẹ́ 92 ọjọ́ tí wọ́n sì kú ò láyé ọjọ́ tí bàbá Sheikh Yahya Murtada kú ní 95 ní bàbá wa ọba tàná ni wọ́n wá wọ́n síbi wọ́n sin Shehu Yahya sí wọ́n síbẹ̀ fún wọn ẹ̀yìn bàbá ọba tàná mo dúró sí Allahu akbar ní bàbá àgbàgìdòmọ̀ náà wá níjọ́ náà Allahu akbar ọ̀pẹ́ sígbà náà lọ́lọ́run ní kí tán tí bàbá wa ti tàná náà dé Allahu akbar gbogbo ẹ̀ alhamdulillah kó sojú wa bàbá ọba jẹ́ ẹ̀ta sojú wa bí wọ́n jẹ́ lójú wa wọ́n lò ń tọ́pọ̀ díẹ̀ lójú wa kí wọ́n tó kú láyé àwọn náà lè sọ ní sin wípé ẹlẹ́ẹ̀kẹta làwọn náà ń lò yìí ẹlẹ́ẹ̀kẹta tá ń lò yìí ọlọ́mọ́sàájì ọpẹ́ ọgbọ̀n ọdún ni a rí yìí ọlọ́run tún bá wọn wá sí kọ́ bá wọn wọ́gbọ̀n sí ọba tún wọ́gbọ̀n sí àtún kákọ́ tọrọ ọgbọ̀n sí ná abá tọrọ ọgbọ̀n sí ká tún máa àìsẹ̀ tún máa wá tọrọ ọgbọ̀n sí àdàkùn ọlọ́mọ́sàbá wa síbẹ̀ fún wa bàbá wọn wá dá púpọ̀ ní bàbá ọba yìí wọn àwa bias wọn ní ta'azub bàbá ọba lọ́rin yìí pé àwọn alágbájá ń tèmi àwọn eléyìí ṣe tèmi bàbá ọba lọ́rin ọ̀ wípé Fúlàní ni mí òun ni bàbá àwọn kan tí wọ́n ń bínú lọ́rin tí wọ́n wá ń wípé ẹ̀yin Fúlàní hùn ẹ̀yin Fúlàní hùn ẹ̀yin Fúlàní hùn bẹ́ẹ̀ bá ń wípé Fúlàní ń ṣe aburú àbí wọ́n ń ṣe tí ọ̀dà ń bì kan alẹ́májà yín níyàn rẹ̀ àmọ́ kìí ṣe Fúlàní Ìlọrin ẹ máa yọ Ìlọrin kó mẹ́ torí gbogbo ayé ni Fúlàní wà kò sí ìlú tẹ́ẹ̀dé láyé ẹ̀ ní bá Fúlàní àmọ́ tí Ìlọrin yìí ìmọ̀ Al-Qur'ani ni ìjọ tá a ti gbọ́ tá a ti ní Ìlọrin tí ń jẹ́ Ìlọrin a gbọ́ wípé àwọn Fúlàní Ìlọrin wọ́n ń saburú torí bàbá wa ọlọ́lá wọn bàálù Ìlọrin wọ́n rí ìlú yìí tó Ọlọ́run sì fún wọn tó láti ọgbọ̀n ọdún ọ̀hún gbogbo ọmọ Ìlọrin sì ń dọlọ́lá ọmọ Ìlọrin ń dolówó àdúrà tí wọ́n ń ṣe fọ́mọ Ìlọrin sì ń gbà kọ́lọ̀ mọ́sàájì bàbá náà pẹ́ sí alibarikola àwọn ẹni Ọlọ́run kọ́ wá sí ń tá fi kí wọn kú ọgbọ̀n ọdún tí wọ́n ń ṣe tójú tí Mọ̀lánà sí Ádámù fi kí wọn lọ sí Ádámù náà ló kí ilé àfa Alímì ní kíkí tá àfa kan ètí ìrírú ẹ̀ kírò ní gbogbo ẹni tí ó bá lọ tí ó bá bọ̀ tó bá fẹ́ kí ilé àfa Alímì léyìí tí ó ṣe déédéé wọn àbíkọ́ ọlọ́ lè mú tí ó tẹ́ bàbá ọba Ìlọrin lọ́rùn tó yìí ṣe déédéé wọn àbíkọ́ ọlọ́ lè mú tí sí Ádámù fi kì wọn kọlọ mú wa àwọn míì rọ orin kí léènì wọ́n rọ kò ní sáà tí ṣe Ádámù yìí náà ni kó wá ń padà sí wípé ẹ̀gbọ́ tá a bá fẹ́ kí wọ́n léyìí tí ó ṣe déédéé ọlá tọ́lọ̀ ń ṣe fún wa àbí ká kí wọ́n pẹ̀lú tí Mọ̀lánà Sheikh Ádámù fi kí wọ́n ìtàn á fi kí bàbá tànà bàbá ti jẹ́ ẹ̀ta tó bí bàbá wa tòní torí pé ọmọ ọjọ́ bàbá wa tòní jọ ti jẹ́ ẹ̀ta ní gbogbo ọ̀nà ẹni tí ó bá bàbá wa ọba jẹ́ ẹ̀ta sọ ọmọ bàbá wa ọba tòní bí bàbá wa ti jẹ́ ẹ̀ta sí rí gan nù bí wọ́n ti rí gan òun nù kò sí àtọ̀ mẹ́ bàbá tó wọ́n kàn láìsí ẹ̀sùn àbá wọ́n kàn láìsí wọ́n sì tún lára ju bàbá tòní lọ àmọ́ wípé àti ọlá àti jáfà àtàníyàn rẹ̀ àti ìgbà ọmọ Ìlọrin nílé àti nífẹ̀ẹ́ ọmọ Ìlọrin àti ìwà progress fọmọ ìlú fún ọmọ ga gbogbo ẹ̀ ní bàbá Ọlọ́run lọ́mọ iye ẹ̀dá tí bàbá tòní tí wọ́n ti tara wọn ríṣẹ́ ní federal lókèrè látara al-ayadi al-baydo tọ́lọ́run ṣe fún bàbá ọlọ́lá ọba lórin àwọn celebrate ẹ̀ lónìí bẹ́ẹ̀ àwa náà tá àwa ṣẹ̀ṣẹ̀ ń wọ̀lú àfikáwa náà celebrate tiwa náà kó wá ní ṣe tiẹ̀ láyé ẹ bàbá wa Sheikh Ádámù wá ń pé nígbà tí wọ́n ń kọrin fún bàbá wa ti jẹ́ ẹ̀ta àwọn ni wọ́n bá lo ìgbà ní àsìkò tí Mọ̀lánà Sheikh Ádámù tí wọ́n ń ta lọ́wọ́ tíra náà wọ́n ń lọ tí ń jò bẹ́ẹ̀ ni bàbá wa bá lọ́rin náà ń jò lọ́wọ́ ń gbà náà wọ́n jọ lo sámà ní tọ́ dáa ni wọ́n sì jọ lo ìgbà tọ́ dáa ni 92 yìí náà wọ́n wá 91 bàbá wa 92 kan náà kọ́hún 92 kan náà ni bẹ́ẹ̀ ni náà ni wọ́n tún jọ kúrò láyé wọ́n jọ lò ní wọ́n sì jọ kúrò mbẹ̀ ni
àwọn méjèèjì náà wọ́n sì jọ ní àlífà tọ́jú wọn. Alhamdulillah. Ìfà méjèèjì kájú ẹ̀. Bẹ́ẹ̀ ni Karamakumullah. òun lọ fa ńgbà tí bàbá Mudirul Markaz ó di wípé wàhálà ń ṣẹlẹ̀ pé tani ó jókòó lérí àga Sheikh Adama wọ́n fẹ́ máa di pé wàhálà fi ni bàbá wa lọ́nu fi lọ wípé ẹni tí ó bẹ́ mi ẹni ó sọ fọ́lọ́hun pé tó sọ fún mi pé dérí àga bàbá mi òun náà wá jàga rẹ̀ lẹ́yìn wá ní ẹnìkan wá ní jókòó ńbẹ̀ èmi náà gbọ́dọ̀ bá sánà bí wọ́n ti jókòó lérí àga tiẹ̀ náà ọmọ rẹ̀ náà ni ó sì jókòó ńbẹ̀ Alhamdulillah. gbogbo nǹkan òun ṣe ó ṣe bẹ́ẹ̀ mara wọn. Bàbá Sheikh Adama wá ń pè amaulaya zalẹ̀ karinaini ya buna Muhammadin ẹ̀wọ̀n nǹkan amaulaya zalẹ̀ karinaini ya buna Muhammadin amira Ìlọrin tí búta síláwà máa ń ṣe bá kò sẹ́ni ọkọ̀ orin fún ilé àfáà Alimi tó ní ráwọn àtò orin ṣíṣe Adamu kọ́ waristali wahadini min Sheikh Alimi mujadidi dini láyé fi àrídì Yorùbá wọ́n ń pè bí kulli lisani bal bi kulli jawarihi aqulu adama Allahu dawlata Alimi. Ìgbà tí wọ́n kọrin náà fún bàbá wa ọba àjẹta ìgbà tó wá di àsìkò bàbá wa tòní àwa náà wá yọ orúkọ náà ayọ Sulkarnaini èyí tí ń jẹ́ sí pé Ibrahima náà ni Sulkarnaini náà ni Ibrahima àmọ́ tá a bá gbé méjèèjì wọnú orin ọwọ́lé kóró tí kò fẹ̀ jù kò sì fún jù kò sì bàtúmọ̀ orin jẹ́. Àwọn máa wá sọ fún bàbá wa tòní wípé àmà òláyà ebèrà ìmú yabuna Muhammadin. Bàbá wa fẹ́ lo ti bàbá wa Sulgambari gan fún rẹ̀ ta fẹ́ dà á pọ̀ mọ́ ti bàbá wa tòní. Àmà wá pé àmà òláyà ebèrà ìmú yabuna Ligambari amira Ìlọrin. Tibuta asilawa mansiba Daya lanra Imaya budale Gambari Amira Ìlọrin Tibuta asilawa mansiba Amira Ìlọrin Tibuta asilawa mansiba Warisita liwaha Dini min Sheikh Alimi warisita liwa adini min Sheikh Alimi mujadidi dini láyé fi àrídì Yorùbá warisita liwa adini min Sheikh Alimi mujadidi dini láyé fi àrídì Yorùbá Bi kulli lisani bali bi kulli jawari aqulu adama Allahu dawlata Alimi bi kulli lisani bali bi kulli jawari aqulu adama Allahu dawlata Alimi aqulu adama Bàbá wa fẹ́ parí ẹ̀ ní wákàtí àwọn ará Ìlọrin máa dá wákàtí Ìlọrin fún bàbá wa. Èmi ọmọ wa wí pé ń bọ̀ farabalẹ̀ ọmọ wí pé Sulugambari. Kí ni mo pè? Sulugambari. Bọ́ bá ká àwọn tí kì ọba bàbá ọba lọ́run tó bá ká àwọn tí kì wọ́n la wọ́n bá déwájú wọn máa wá la ó kọ mọ́ bàbá lérí. Wọ́n bá ti di pé wọ́n bá ń di pé ọ̀rọ̀ bá di pa ńlá ó kọ mọ́ ọba lérí tó ti kú òní bàbá tó ti kú òní nǹkan tí wọ́n ń là wọ́n ti gbé wọn dé high level nù ni wọ́n gbé wọn tẹ́ máa pé kò sẹ́ni tí ó pè bọ̀dọ̀ Ọlọ́run. Kìkì dojú ẹ̀ nù. Tí kìkì bá dojú ẹ̀ ẹ wá jẹ́ kìkì bàbá ọba lọ ní ojú ẹ̀. Ẹ máa wí pé Zuluga
Ibrahima 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 Zologa Ibrahima Zologa Ibrahima Zologa Ibrahima ọba Ìlọrin ọgbọ̀n ọdún lórí àléfà ọgbọ̀n ọdún lórí àléfà àfàlímé Ibrahima Zologa Ibrahima Zologa Ṣéwù Ibrahima Zologa 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 Giridi Azim Ibrahima ó tó bẹ́ẹ̀ ẹja ṣe ṣéwù mẹ́ta fún bàbá wa ṣéwù wallahu ya'simuka la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata bọ́ máa lọ ní ti gbọ́dọ̀ sínú ní aláàlú ọmọ lọ́rin bàbá wa pé ọgbọ̀n lórí àlífà ọ̀dà ká celebrate ẹ̀ gbogbo ayé lọ́wọ́ celebrate ẹ̀ lónìí ọlọ́mọsàájú wọn pẹ́ mbẹ́ ọlá àwọn ẹni ọlọ́run àmì rẹ̀ mẹ́ta àmì ike kan nínú kí mẹ́ta nínú section mẹ́ta tí mi fẹ́ sọ section ẹlẹ́ẹ̀kejì òun náà ní àdúà kul huwa Allahu ẹyọ kan ṣoṣo fún àlùfáà wa ọ̀kan gbòógì inú ọmọ markazi inú albarara ọmọ rí fún bàbá Alágége fún bàbá àtàná ọmọ rí fún bàbá tòní ẹni ọlọ́run onímímọ̀ ẹni ọlọ́run dá lọ́lá nídìí ìjàfà ẹni ó gbélé wá òṣè ká ádámà tí ó sì júlẹ̀ ẹni tí ó dalẹ̀ bàbá àtàná tí ó dá bàbá tòní òun náà ni àlùfáà wa ni Sheikh Ma'rufuddin Adéwálé Ìṣọ̀lá alága Al-Karashi Al-Wasiqu Billah ẹni ó fara ti ọlọ́run ọgbọ́ ó fara ti ọlọ́run mọ̀dírù adó odò ayébẹ̀kọ́ Ògùn state náà kọ́yàn ní adó odò ọlọ́run bàbá náà kú láyé ó dìjẹ́ ẹ̀ta lónìí inú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó dùn bàbá Alágége tòní tí bàbá fi dákẹ́ láàrin ìṣẹ́jú kan tí bàbá òwe nǹkan kan mọ́ nígbà àwọn dákọ̀ wọn gbogbo ọmọ mọ́ríkàṣì pátá ní nǹkan ṣe gbogbo kàdìríyà pátá ní nǹkan ṣe wọ́n ti ní parí nínú mọ́ríkàṣì wọ́n sì ní parí nínú tọ̀ríkà kàdìríyà asàlàtíyà ọlọ́mọsàbà wa kẹ́ àlùfáà wa náà gbogbo àwọn àlùfáà gbogbo ọmọ mọ́ríkàṣì pátá ní ṣèdárò wọn tí wọ́n ti ṣàdúrà fún wọn gbogbo kàdìríyà pátá tó jẹ́ àbábù sàlátì àwọn àtìbáwù sàlátì ogun pátá ni wọ́n ṣàdúrà àwa náà ń ṣàdúrà fún wọn ọlọ́mọsà tó bá wa ṣe àlékún àforíjì fún wọn ọwọ́lá ìwàhálà àwọn àti iṣẹ́ wọn lórí dáwà àlífà àwọn tí wọ́n ń wé láwà ní fún ọlọ́mọsà jí orí lò ó jẹ́ mi rẹ̀ ó gùn ju ẹ̀mí bàbá rẹ̀ lọ gbogbo tí wọ́n fi ilẹ̀ má jẹ́ ó dàrú gbogbo tí wọ́n fi ilẹ̀ má jẹ́ ó bàjẹ́ má jẹ́ kí ìlú náà adó odò má jẹ́ ó bàjẹ́ má jẹ́ kí inú ilé kéwú ó bàjẹ́ má jẹ́ mọ́sálásí ó bàjẹ́ gbogbo tí wọ́n lẹ́ka dé tawé dé tagbòde ọlọ́mọ bá wọn mójútó wọ́n bá wa ṣàlékún àforíjì fún wọn ọlá Muhammad Rasulullah kul huwa Allahu kan kul huwa Allahu ahad Allahu samad ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni bàbá ni bàbá alùbáríkà bàbá olóríire àgbáyé bàbá olóríire àgbà bàbá tá a lè fi jọ àfáà kan bàbá mudirul markaz ẹni ó bí àwọn ọmọ tiẹ̀ kalẹ̀ tó wá fi wọ́n lẹ̀ fọ́lọ́hun tí wọ́n ń tọ́jú ọmọ ọlọ́mọ mélòó àfáà ní ṣe bẹ́ẹ̀ gbogbo àfáà ní sáré ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni
bàbá ata náà sáré ọmọ mi lọ́jọ́ ọmọ wọn rí lò tí mo lánàá ṣe Adam bá sáré ọmọ mi lánàá wọ́n ṣẹ̀ṣẹ̀ kí wà bá tó ní ọmọ rí lò àmọ́ ṣe Adam sọjú nù kúrò lára ọmọ wọn wá fèsì ọmọ ọlọ́mọ Ọlọ́run wá gba kọmíṣàn lára ọmọ kọ̀ọ̀kan ọgbọ́ kọmíṣàn lára ọmọ kọ̀ọ̀kan tí ṣe Adam sọ wọ́n déyàn tí wọn ò gbówó lọ́wọ́ àwọn tó bí wọn tí wọ́n sọ wọ́n déyàn wọ́n sọ wọ́n déyàn lọ́fẹ̀ẹ́ wọ́n kọ́ wọn ń kéwú lọ́fẹ̀ẹ́ wọ́n fún wọn lálùbáríkà lọ́fẹ̀ẹ́ wọ́n tọrọ oríire fún wọn lọ́fẹ̀ẹ́ wọ́n tún wọ kálúwà lérí kún lè jẹ́ èèyàn lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ ní náà tí wọ́n wá ṣe lọ́dọ̀ wọn ayọ kọmíṣàn kọ̀ọ̀kan lérí kó wá òun lọ́wọ́ kó fọmọ tiwọn náà wọ́n máa jẹ́ náà orí lò bí wọ́n ṣe gbà máa gba interest lára orí nù ni bí wọ́n bá ṣe dáadáa kalẹ̀ èèyàn gba interest rẹ̀ ọmọ ní jẹ́ bàbá wa tòní bàbá Mudiru tòní náà wá bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ bí bàbá wọn ti ṣe gbogbo ìwà tí ń bẹ lára Mọ̀lánà Sheikh Adam pátá ó ti bá àwọn makarimul akhlaq tí bàbá Sheikh Adam ní ìwà rí gbogbo ẹ̀ ni wọ́n kó sára bàbá Lágége tòní wọ́n á gbé lọ Sheikh Adam ò gbé ìmọ̀ lọ wọ́n á gbé ìwà lọ wọ́n á gbé ìjẹni Ọlọ́run lọ gbogbo ẹ̀ ni bàbá yìí ń lò ẹni ọba wà markasu lánàá gbà tá ń bẹ́ẹ̀ àná òun tún jẹ́ ọjọ́ kẹ́nu àwọn ọjọ́ Ọlọ́run tó dáa ẹ̀gbọ́ fífọ́ di lànà ọjọ́ tó yàwó mọ́mí ní àyàmìlá lọ́jọ́ àná kò sí ẹni tí inú rẹ̀ ò dùn lánàá àtún wá ń rí dùnú lára bàbá wa náà tọ́ àwọn bàbá kọ́dà àwọn tí ọba wa lọ tán rí mẹ́díà inú gbogbo wọn náà sì ń dùn ní bàbá Mudirul Markaz wọ́n ṣàdúrà fún wa kò sẹ́ni tí bàbá ọba lọ́wọ́ lánàá tí ẹsẹ̀ kan tí ẹsẹ̀ méjì àjòkó ti bàbá àrídùnnú lára wọn bàbá náà rí dùnnú lára tiwa náà wípé inú wa ń dùn bá a ti rí àwọn òru ìyàtú ugun ni bá ti ń wò wá ìdùnnú hàn òru ìyàtú ugun ni mo gbọ́ òru ìyàtú hu. àánú ni ọ̀rọ̀ ní rírì ọba Lágége. wàmùsọ́fà hàtùwú khairun. kọ́ tó bá lọ́wọ́ ìtúwọ́ ní ìbá lọ́wọ́ wọn. wàmùkálàmátùwú sururun. kọ́ tó wá bá wọn sọ̀rọ̀ òun ìdùnnú ayérayé. wàmùjálàsátùwú gáyàtul baraka. kọ́ tó wá jòkó tì wọ́n ọdẹ àlùbáríkà jákèjádò láyé. wàá nara hetu. Baba Lágége. Ana rahitu. Àtàyè ṣe rí àwọn Lágége. Wasafahatu. Wọ́n tún bá wọn lọ́wọ́. Watakallamtu ma'ahu. Wọ́n tún bá wọn sọ̀rọ̀. Wajalastu fi jambi. Wọ́n tún wá jókòó ẹgbẹ́ ọ̀tún wọn. Waliya gayatu surur. Bàbá ló ní ìdùnnú. Wasiyadatul khairi wal baraka was sadad. Gbogbo ẹ̀ ló bá mi lánàá. Ẹlòmíì ń bínú. Masha Allah. Wọ́n rí kílíbù kan ní òní ngbàtà ń bọ̀ wálé kọ́. Fóònù àfa Abdulhakeem ni wọ́n rí kílíbù kan. Àfa àwọn ebi mọ̀lúdì kan mo rò pé ọlọ́mọlúdì rí. Àkọ́kọ́ tún wọ́n kọ́ pé bóyá ni wọ́n pè ọ̀wá. Wọ́n á wò wípé ńgbàtà ara àfa tí ó ṣe wá sí mọ́. Àfa Nàmúrúsù wọ́n rẹ̀ gbé máìkì fún kóhun náà sọ̀rọ̀. Ńgbà tí ó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ní sọ. Ó wá gbé fọ́tò mi sẹ́gbẹ̀ẹ́. Ó ti bá wọn. Àkọ́kọ́ kọ́ gbé fọ́tò mi sẹ́gbẹ̀ẹ́ tí mọ̀ rí ọ̀sàgbákò àwọn sàbáníà. Sàbáníà ọ̀rọ̀ àwọn ti sàgbákò wọn náà. Ìgbà tí ó wá sọ̀rọ̀ ó wá ní èmi ọlá ó ní ìfẹ́ Mùdírù tẹ́ ń ròyìn ẹ ti ń fọ́ọ̀sì wọn sí wa lọ́rùn ọlá ń fọ́ọ̀sì Mùdírù sí àwọn lọ́rùn ó ní bẹ́ẹ̀ tí ń ròyìn Mùdírù gbogbo tẹ́ ń fi ròyìn wọn náà òun ní jẹ́ àwọn ọmọ dislike wọn mo lọ́ọ̀fẹ́ láìkì ẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n èyí láìkì eléri ire ń fámìlì tiẹ̀ àwọn ará rẹ̀ èyí láìkì eléri ire tẹ́lẹ̀ náà rí kọ́ra yẹn dá ma rí wọ́n pàdé rẹ́ńtà ní mà mo ní eléyìí èèyàn ẹnìkan ọ̀dáwọ̀ ma nú ayé rí wọn ò sì ní mà ọ́ ọlájọ́ tí ìyá rẹ̀ sunu rẹ̀ ọ bẹ̀rẹ̀ sí bú ebú lérí pa nífẹ̀ẹ́ àfáà wa ọlá ń gbé àfáà wa ju àwọn àfáà míì lọ bí wọn náà bá láàfáà tó ṣe gbé yọjú tó ṣe ṣèyànràn gbé e jáde sórí mídíà káwò kọkì àfáà tiẹ̀ náà. Fúnra Ọlọ́run lọ́mà tí ó sọ àfáà rẹ̀ dèèyàn ńlá. Fúnra ẹ̀ lọ́mà lọ́ sọ àfáà ti wà léèyàn ńlá. Ẹni àfáà rẹ̀ bá wá ń jẹ ńlá. Kọ́dà ẹni tá àfáà rẹ̀ ò jẹ́ nǹkan kan. Ó fẹ́ ra nǹkan fún àfáà rẹ̀ kátó pé ní àfáà rẹ̀ jẹ́ nǹkan. Àfáà bàbá ti wá ṣe yọ yìí. Ọmọ bàbá Lágége, ọmọ bàbá Lágége, ọmọ bàbá Lágége. Èyí òun tún bí ẹlòmíì nú. Ẹnu ànátẹ́lòmíì rí mi nísìn, ó tún bínú sí. Fún ìbínú tí ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀. Ọgbọ́ àkówánú ọfà àfà rẹ̀ ṣe fà rí mọ̀nà wọ́n na post àfà rẹ̀ kọ́ upload ẹ̀
kọ́ láwọn ṣé wùwárì kọ́ àwọn báwọn èèyàn láìkì fídíò àbí wọn láìkì Mashallah. ẹnu pa wà lẹ́gbẹ̀ẹ́ babalágége lásán lánàá owó mídíà ṣe mí ni Mashallah. ẹni tí yàn jòkó tì tí ṣe ríire afọkùtùmọ́sẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ilé gba kádàrá fa Bàbá àlùbáríkà ni o. tẹ́rí gbogbo àwọn tẹ́rí tí wọ́n máa ń bú bàbá tó láwọn ọ̀fẹ́ náà babalágége wọn tó máa bú wọn pátì méjì làwọn tí ń bú babalágége àwọn pátì kan ń bẹ tọ́já sí wípé àwọn ọ̀dá ọlọ́run mọ̀ ni wọ́n ìwà máa bí ọlọ́run sá pamọ́ sí ẹgbẹ́ni tí ọ̀dọ́ ọlọ́run mọ̀ ní máa bí ọlọ́run pamọ́ sí àwọn kan nù àwọn kejì àwọn dá ọlọ́run mọ̀ lára rẹ̀ àmọ́ wọ́n ń jowú pé báwa lọ yẹ ọ jẹ́ Bó ṣe jóhun. ìran méjì òun lẹ́ bá pàdé lórí social media tí wọ́n máa bú babalágége tí wọ́n láwọn àwọn hate babalágége ọ̀dọ̀ àfáà rẹ̀ tí wọ́n lè jòkó sí tó fi lo hate babalágége hùn epo dípò àfáà rẹ̀ òun náà ti parí wáyé la Bẹ́ẹ̀ni. wọ́n náà tó wá rìn pàṣẹ bó ti parí bàbá tiwa tí ètò ọrọ̀ òde Alhamdulillah. bàbá tiwa ètò ọrọ̀ òde lọ so bàbá tiwa yìí sì sá àfáà tí ń yọ wọn pé ẹni jòkó ẹgbà díyà lọ́wọ́ ẹ̀ má díyà wá Níbo. ọmọ kéwò lọ́lọ́run san adíyà fún babalágége ní kọjáde kọ́ wá sọ Díá ẹ̀mú. bàbá tiwa babalágége bàbá tiwa yìí sì sá àfáà tí àkèésà kó tọ́ bánu Mashallah. ẹ̀gbọ́n ẹni ó bàbá tó bí wọn mèsì fọ̀ àwọn náà mèsì fọ̀ Mashallah. ọgbọ́ Akramakumullah. bàbá Mudiru yìí sẹni tí ẹnìkan ó sọ pé kọ́dà bàbá ló pè mí pé ń bá wọn fèsì fún lágbájá orí mídíà ni ti ń sọ yìí gbogbo àwa tá à ń jọ ń sọ wípé à ń fèsì fáwọn gan tán bá ń bú Mudiru táwọn fèsì tá jáde tiwọn ẹnìkan jáde kó sọ pé bàbá Mudiru ló pè wọn pé fèsì fún lágbájá Ara. mélòó ń bàbá mà nínú kó wá àwọn kan ń fèsì lọ tí bàbá ò sì dá wọn mà tí wọn ò sì ní òpó pé bàbá lè rí àwọn Bẹ́ẹ̀ni. àwọn náà sì fẹ́ kún rí àwọn Wọ́n sì ń ṣiṣẹ́ ni. á kàn ṣe tiwọn lọ ni ẹni tí ò fowó rọ láti ò fowó ra yìí ẹni ayé ń fẹ́ fún rẹ̀ láì jẹ́ pọ̀ wà Ọlá ń bí wọn nínú. ní babalágége bí bàbá ti wá wà ní Hafidhahullah. mo á sọ kí bàbá èébú yàn mo sọ lójú wọn Bẹ́ẹ̀ni. pé bàbá èébú yàn mú bi tí ẹni bàbá bá bú wa Ọ̀ lè rí. ó lè rí sàábé tó sì ni wọ́n bú ẹ̀rá fún wọn ni ó sì bọ́lẹ̀ lára wọn kọjọ́ tí wọ́n Yóò gbọ́dọ̀. bàbá ò pé ọ nìkan pé gbèjà mi àfáà wa kan Ọlọ́run bá wa ṣàánú àwọn pé àfáà náà ní gáúsù àfáà náà ń bẹ ní Ìwó láfáà náà wa gáúsù ni wọ́n pè wọ́n èèyàn alájí ó lè márùn ni ọ̀dọ́ ají ó lè márùn mo ti mọ̀ wọ́n ta pàdé lóde kan lọ́nà airport Bẹ́ẹ̀ni. ó wá fẹ́ràn babalágége pọ̀ ó wá fẹ́ràn àwa náà àfáà wa náà wá sọ̀rọ̀ kan jò ní ìwé pé lẹ́yìn àfáà Jákúmọ́lá ta alájí ó lè márùn nìkan làwọn rí tí ń dìfẹ́ǹdì bàbá Markaz àti babalágége lẹ́yìn wọn àwọn ọ̀rẹ́ nìkan mọ́ ṣe máa wípé ìfẹ́ tí àfáà náà ní sí wa làwọn fi sọ báàní a sì dúpẹ́ fún wọn púpọ̀ Ọlọ́run ó san wọ́n lẹ́san rí Àmín. àmọ́ ń gbà èmi gbọ́ mo ní àwọn èèyàn pọ̀ kọ́dà àti tún sinmi àwọn kan tún dìde ní táwọn tún ju tiwa lọ lédi fi babalágége pé ìfẹ́ wọn tí wọ́n tún dẹ́mọ̀ pé ìfẹ́ tí wọ́n ń kérésì ayébẹ̀kọ́ ni tí wọ́n ti match ó ti bá wọn there is the difference between mad and crazy. Crazy. Àmọ́ double crazy ni mad. Wọ́n sáà ti pè ní mad. Ṣẹ́rí crazy lẹ́nu sí ṣe gángan. Mad gan ẹni ọjà. Ó ti kọ wọ́n àwọn orí mọ́. Òun ti mad lọ́nu. Lẹ́nu àmọ́ ọkù kan tó ń tún kéré sí òun ni mẹ́ńtà. Mẹ́ńtà tún kéré sí crazy. Gbọ́ ọ̀rọ̀ àwọn ìwé nù ẹ̀ ní wọ́n pẹ̀lú. Ẹ padà ẹni tí ó yin babalágége lónìí tí ó bu wọn lọ́la ẹni tí ó yin Mudiru ń yà yín bọ́bá tún dé yà yín ó tún bu wọn ó ti bá wọn ọ mẹ́ńtà nù kò kérésì torí mẹ́ńtà wọn máa ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ bọ̀ ni bọ́bá rí babalágége lónìí yóò rí súra ké Mudiru rè yóò máa yìn wọn tó bá dọ̀ látẹ́rí tó bu wọn ọ̀tọ̀ ní fọ́tò àfáà tán gbé wá sí lójú kìí ṣe ti Mudiru mẹ́ńtà nù ni tí ó tún padà lọ́la ó ní mẹ́ńtà nù àwọn bá kérésì bọ́bá wá di pọ́ wá máàdì yẹnyẹn àwọn nǹkan tí wọ́n máàdì nínú fẹ́ babalágége
àtàfánì fìlẹ̀ òbí Akramakumullah. ọgbọ́ Akramakumullah. àwọn yìí ń bẹ tí wọ́n pọ̀ inú àwọn Markaz Mashallah. táwọn tún ju àwa yìí lọ nínú fẹ́ àmọ́ àti kínní àti kí àti gbogbo wa kò sẹ́ni ó lè dìfẹ́ǹdì Baba Alágége Ọlọ́run fún rẹ̀ ní dìfẹ́ǹdì wọn ẹnìkan lè dìfẹ́ǹdì wọn ni bí ìbá sọ Ọlọ́run ti ń dìfẹ́ǹdì wọn ibẹ̀ nu táwa alágbára kan wí ibà kan jẹ́ àràbùràbù ni Ọlọ́run fún rẹ̀ ní dìfẹ́ǹdì wọn ẹ̀rí pé bàbá yẹn ń balance ni ẹ̀yìn ẹ̀rí bàbá ti ń dálànà ni Àná báyìí sí. very fresh Bàbá wa ń jọ̀lọ̀. very calm and quiet Fọkànbalẹ̀. ọgbọ́ very gentility gentility Ẹyọ liti kó be very gentle. very gentle èmi ní n fi liti sí kọ́ máa jẹ́ tó kídi ni bàbá wa mudirul Markaz a'anakumullahu mẹ́ta láti a'anakumullahu mẹ́ta láti fún bàbá Ṣé bàbá ká máa yan. máa ń so tọrọ máa ń ṣe fáwọn ẹni rẹ̀ pé wọ́n sá máa ń so ń tiẹ̀ o mọ̀ sọ́lẹ̀ ẹ̀ka pé bí ó kọ́ bá ga tán yí fẹ́lẹ́ lẹ́nu ni wọ́n pè wá ní wọn fi séwù kún àti dáa fún ọ̀pẹ̀lú séwù rẹ̀ tó ń gbé kí bàbá mùdí ẹlòmíà ní ó Habibul Malayi ẹlòmíà sì náwó sí wọn báyìí ibi wọn gadé ló kọ́ fẹ́lẹ́ kọ́dà ẹlòmíà lóhun bú Baba Alágége yọ fẹ́ bú wọn ní yọ wá ní Habibul Markaz yẹn dédé bó ti wí nǹkan lódùn mọ́ bàbá ò fi ọ̀pọ̀ àwọn bọ̀dá tẹ́lẹ̀ Mashallah. wọn ò sì fi ọ̀pọ̀ àwọn bàbá mùdírù láìkì kéèyàn ó pè wọn ló kọjú kó o pè wọn kọ́ wá ní wọn respect àwọn gan wọn respect ara wọn ó ní èmi Muhammadu Habibullah Mashallah. bí bàbá wọn náà ti ṣe pé èmi Ádámà ṣé Ádámù òpèrè àwọn séwù rí bàbá mùdírù òpèrè àwọn séwù rí wọ́n wá lọ fẹ́ bú wọn ayọ̀ séwù kúrò lóko wa aláwọn gan òpèrè ń séwù Ó ṣe déédéé. wọn dédé bó wọ́n ti fẹ́ gan òun lè yí tó pé nì àmọ́ bó ti pé òun náà tó pé Habibu tọ́lá alódùnmọ́ bàbá bó ti láhùn ayébẹ̀kọ́ ni àmọ́rọ̀ tí ó tún dùnmọ́ lọ mọ́ láyé kò ní dùnmọ́ lọ mọ́ Akramakumullah. òun tiẹ̀ tí mùdírù ọba ti sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ tí mùdírù bá ti ṣe program Monday báyìí ìrọ̀lẹ́ Monday yọ bẹ̀rẹ̀ tiẹ̀ yọ àbúdé every Monday tí bàbá ti sọ̀rọ̀ òun ó bóde ìrọ̀lẹ́ Monday ọgbọ́ Akramakumullah. òun náà sì máa kó òun ní ju bí òun wà ń lọ Pẹ̀lú ògo Ọlọ́run. gbogbo orú wọn bẹ́ẹ̀ fagulibu unalika fankolabu sọ̀gìrì òun yẹ ṣe mẹ́lòmíì kó fi kó gbé sérí àtẹ kó gbé fọ́tò rẹ̀ kó lóun fẹ́ sọ̀rọ̀ ń pẹ̀ ó rí pẹ́ nìkan ní wọ̀ mùdírù nìkan náà òun ní já yí orí ọwọ́ Mashallah. ọlọ́run máa ṣàjẹ́ bàbá náà pẹ́ Àmín. wọ́n bá yẹ pé àṣọjù báyìí lọ lónìí inú mi sì dùn bisimilahi kàlí ilá bí kan fún Baba Alágége bisimilahi rahman rahim li ilá fi quraishin ilá bí imrihi la tasita iwasai fali abdurrabba adal bayt alladhi at'amahu min ju. naam Hayyakumullah. ìbéèrè tó fẹ́ béèrè ká tó lọ a'anakumullahu mẹ́ta ká ṣe fún bàbá ká ní a'anakumullahu 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 ọlọ́run járí bàbá pẹ́ Àmín. ọlá Muhammad Sallallahu alaihi wasallam. naam Akramakumullah. Kí a tó wọnú tafsiri wa ìbéèrè tí a ní. n tí mo tún wá rí ni pé mo rí nǹkan kan tó jọ mí lójú lánàá Lára Baba Alágége. mo wá fẹ́ kí gbogbo ayé wárú ẹ̀ wá lọ́dọ̀ gbogbo àfáà tí ń bẹ ń ta lónìí tí ń ṣe wá sí tọ́jà àfáà ńláńlá tó sì láwọn ọmọ lẹ́yìn àmọ́ bọ́lọ̀ ti ṣe Baba Alágége Allahu Akbar. gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ nínú Markaz Pátá. tí wọ́n ń jòkó ti Baba Alágége níjoojúmọ́ ni tẹ́ ẹ bá rí wọn ẹ rò pé Àbújá wọn ti ń ṣiṣẹ́ ni Wọ́n ń pẹ́ bàbá. Wọ́n ń jọ̀lọ̀. wọ́n ń fresh púpọ̀ Wọ́n ní bọ́ àbá sí, wọ́n yanjú. wọ́n yanjú wọn bọ́ sí àfáà tó bá nírú ẹnu àwọn ọmọ akéwú kọ́sọ́ Allahu Akbar. Sínú àwọn ọmọ kéwù rẹ̀. kọ́sọ́ Àbáwọn tí ń tẹ̀lé. àfáà mi ọmọ akéwú rẹ̀ tún tọrọ owó ni ó sì ní owó débi tíyàn lówó dé Jalla jalalu. ọgbọ́n Akramakumullah bàbá. bá àfáà mi bá dòde àwọn ọmọ akéwú rẹ̀ wọ́n máa lè du oúnjẹ wọ́n máa lè tọrọ oúnjẹ ni ó sì ní owó débi tíyàn ní dé àmọ́ Baba Alágége gbogbo àwọn ọmọ kéwú wọn pátá ẹ̀wù yẹ̀sà lúnákà ni Àwọn fẹ́ yanjú ọ̀rọ̀ àwọn èèyàn. wà dé wọ̀lú ni kọ́dà àfáà alábòtó àfáà Ádámù alábòtó ó tún dùn wọn tó ń pè lẹ́nu ojú ọ̀nà tá a fà yìí darí Cairo yìí náà Lẹ́sìn jọ́mjọ́m. ọ̀wú ẹ̀kẹ́ alábòtó ni ẹ̀kẹ́ bọ̀rẹ̀ Tó gbọ́ ọmọ kan. kátó wá pé àfáà kí wù mí Wàhálì Mọ̀hádísù. kátó wá pé al-mustaqimu billah Masha Allah. èyí tó ń rẹ̀ já tó Àwọn tó wá ń nà sí.
bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún gbogbo àwọn tí ń tẹ̀lé bàbá àtàwọn àgbà ni àtàwọn ọmọdé ni gbogbo wọn pátá ìmísí Sheikh Adam tó ń bẹ lára bàbá Lágége mísà wọn náà. bẹ́ẹ̀ ni bàbá. Ọlọ́run ní jẹ́ ó burú fún wọn. Allahumma àmín. èyí òun tó wà. lẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ níbèrè bàbá. náà ìbéèrè tètè dáhùn béèrè náà a kì í àyà méjì àbí mẹ́ta nù sóràtù ibi ọ̀rọ̀ Ànábì Mùsá àwọn jàmọ́ ò ní bínú sí wa wọ́n bá ti wá dijọ́ Friday àwa níjẹ́ nǹkan kan là á máa wá bá lọ bá àmọ́ kásárì pa àfẹnu mú ní òní yìí náà. al-khutubul minbariyya. ok. bá a máa ń ṣe lọ́jọ́ jímọ̀. náà. gẹ́gẹ́ bá a ti ké bá a ti gbọ́ bá a ti kà á bá a ti mọ̀ ni pé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé Ànábì wa Muhammad sọ pé ló gbọ́dọ̀ máa wáyé ń bẹ akramakumullah. ìjẹ́ kéèyàn ní iṣu ìjà pẹ̀lú àwọn èèyàn kan kéèyàn ní iṣu pẹ̀lú ẹnìkan lálàáfà ẹgbẹ́ rẹ̀ àbí pẹ̀lú ẹnìkan àbí pẹ̀lú àwọn èèyàn kan kéèyàn wá gbé iṣu yẹn wá sérí mímbàrí kọ́ ọ máa wá rojọ́ lérí mímbàrí kọ́ ọ máa ṣépè fáwọn tẹ́jọ́ ń jà lérí mímbàrí só bá mímbàrí Ànábì òun gangan só bá mu tó bẹ́kọ̀ Ànábì mú bẹ́ẹ̀ lérí mímbàrí jọ jí. ẹni wọn bá ṣe yín òun kì í sàfà súnà gbogbo àfáà yòówù láyé tó bá gerí mímbàrí níjọ́ Friday tó bá yẹ pé iṣu tara rẹ̀ ní tírìtì kò tírìtì iṣu Ọlọ́run kì í sàfà súnà jahilun wa jahilun wa jahilun. sọlọ ń wá lè gba útúbà. ọgbọ́n yakọ sọ̀rọ̀ nípa jahala náà. òkè lẹ́gbẹ̀ẹ́ kan. aláìmọ̀ká ìmáàmù ní dúró lérí kútúbà tí ó máa wá rán ọ̀rọ̀ fámìlì rẹ̀ àbí máa rán ọ̀rọ̀ àwọn ìjà wọn àtìyàwó lérí kútúbà àbí ó máa rán ọjà wọn àtọ̀rẹ́ lérí kútúbà àbá àfa àkànṣe ó wá sọ mímbàrí kútúbà mímbàrí ó wá sọ di battlefield tí ó ti máa bá èèyàn jà láti máa fọ èsì ó ń tọ̀hún mọ̀nàhárìfù ni ọmọ tó gbé lọ́wọ́ kìí ṣe súnmọ́ ànábì ló gbé lọ́wọ́ tọ́lá ànábì òfin mímbàrí ṣe battlefield ànábì èfi mímbàrí fèsì fún yàn tálà ànábì tí ẹ ń bá jà dépò tí ó fèsì lẹ́yìn tí ọba kọ́dà ìjà àwọn kùrẹ́ṣì tán bá ànábì ìjà ànábì òfijọ́ kan bú kùrẹ́ṣì rí àfi tí wàá yí bá sọ̀kalẹ̀ tí wàá yí bá bú wọn nìkan náà lànábì òjíṣẹ́ rẹ̀ àmàlẹ́yìn wàá yí ànábì ò lè rádìsì kan tá ànábì wàá bú kùrẹ́ṣì kì í bú fámìlì ẹ̀ ọgbọ́ ọ yẹ pé ọ wá gbé ọ̀rọ̀ fámìlì rẹ àbọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ àbọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ nílé rẹ ọ wá gbé wá sórí mímbàrí ọ máa wá ranjú bí ìgbà téèyàn ti fa igbó kó tó wọ mímbàrí gbogbo orú ẹni ọba ṣe bẹ́ẹ̀ aláìmọ̀kan àfààní gbogbo bá ṣe lè wù kórí ọmọ tó gbé lọ́wọ́ mímbàrí 2 l'Ànábì ní ẹyọ kan náà ni àmọ́ 2 ló pín sí ó pín kan tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí hadisa kan bá ṣẹlẹ̀ ní fresh tá ànábì bá fẹ́ kí gbogbo sàábí ó ṣàǹfààní mẹ́ àbí ọ̀rọ̀ masala dìníyà ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ṣẹlẹ̀ tá ànábì wá fẹ́ ṣàlàyé fún àwọn sàábé ànábì ó wá gun mímbàrí tí wọ́n bá kírun tán kò bá jẹ́ àṣírí kò bá jẹ́ magribi kò bá jẹ́ ṣùbà tí wọ́n bá kí tán ànábì òun kálukú dúró kọ́ mẹ́ lọ yóò wá gun mímbàrí gbọ́ yóò wá kí Ọlọ́run tó bá kí Ọlọ́run tán yóò ṣe ohun tí ó ṣe yóò ẹsẹ̀ wá ní ayu anas yóò wá ẹsẹ̀ wá sọ tó fẹ́ sọ fún àwọn sàábé ọ̀rọ̀ Ọlọ́run náà sì ni kì í sọ̀rọ̀ fámìlì ẹ̀ ìjọlẹ̀ rí tá nábì kó ọ̀rọ̀ Kùrẹ́ṣì wá rí mímbàrí ìjọlẹ̀ rí tá nábì kó ọ̀rọ̀ Khadija àti àwọn ìyàwó Aisha àbáwọn Ummu Salama àbáwọn gbogbo àwọn ìyàwó ẹ̀ Ummu Habiba Maimuna so kéde àbáwọn sàábé lànàbì wá kó ọ̀rọ̀ wá nù kútùbà fún wọn àti sàábé kan jà àyèfi mímbàrí ṣe àyè tá a ti tírìtì iṣu ara ẹni ńlé mímbàrí wáàsí ni fún àwọn tó jòkólẹ̀ tí wọ́n fẹ́ gbọ́ wáàsí ló fi já sí pé wáàsí mímọ̀ kútúbà yẹn náà fi ṣe déédéé rákà 2 tó kù fún àyílà jímọ̀ fi ń jẹ́ rákà 2 ṣé èèyàn lè wá lérí ìhun kọ́ máa rán ọ̀rọ̀ fámìlì rẹ̀ kútúbà jímọ̀ ló dúró nípò rákà 2 yòókù la kí lẹ́yìn kútúbà tí èèyàn lè wà lérí ìrun kọ́ máa rán ọ̀rọ̀ fámìlì rẹ̀ páwọn fámìlì òun tutọ́ sí wọn lójú àbá ń bá òun jà àwọn jọ ń jà tí èèyàn lè máa sọ bẹ́ẹ̀ lérí ìrun tó o bá ti lè ṣe lérí ìrun lọ kúrò níbi kí a máa gbé ọ̀rọ̀ mọ̀lẹ́bí wá bí mímbàrí
tá a bá kíjímọ̀ tán tó ṣe kútùbà tán tá a wá kíjímọ̀ tán ọ wá dá àwọn jàmáà dúró pé ẹnìkan kan má ti lọ ẹ ti yanjú tọlọ́hun tán Masha Allah. ẹsẹ̀ wá yanjú wáyé zákúdì yá ti sọ̀lá fantashiru fil ardi wabtagu min fadlillah bẹ́ẹ̀ ṣe intisharu fil ardi náà ó ti bá wọn fájìlì sùn fìlì masjidi nǹkan ẹ jókòó mọ́sálásí ẹ wá yanjú yíṣu wọ́n ṣàlàyé ń tọ́ ṣàlàyé fún wa àmọ́lẹ́rìí mímbàdí tó ṣe wá sí fáwọn èèyàn àyèmọ̀kan ní mú yàn ṣe bẹ́ẹ̀ gbogbo ìmáàmù yòówù àbáfà yòówù tí ń bá ń ṣerú ẹ̀ ká yí i padà ká má daṣọ orú ẹ̀ kéwú mọ́ ó ti bá wọn àyèmọ̀kan onímọ̀ kan ò ní ṣe bẹ́ẹ̀ onímọ̀ kan ò ní ṣe bẹ́ẹ̀ so bí eléyìí ò ti rí lọ. irú kútúbà bí yẹn bá wá ṣe bẹ́ẹ̀ bàbá. bí yẹn bá wá ṣe irú kútúbà òun irú kútúbà bẹ́ẹ̀ ò wá ṣe é búra kí àwọn anígbà náà wáyé pé báyìí ni tí wọ́n lóun ṣe gbogbo kútúbà tóun kí tó jẹ́ 70 kọ́lọ́hún má gbà gbogbo 70 kútúbà òun tẹ́lẹ̀ ọlọ́dọ̀ ọlọ́run torí kì í sọ ọlọ́run ló ṣe é fún ọ̀rọ̀ fámìlì ló ṣe é fún gbọ́kọ́ sí gbogbo kútúbà 70 téèyàn fi ṣépè wípé ọba yìí pé mo bá gbé kinní òun síbẹ̀ ni ó ti bá wọn kútúbà 70 yìí tóun ṣe yìí kọ́lọ̀ má gbà lọ́wọ́ òun kútúbà 70 òun gan fúnra ara rẹ̀ ọlọ́nà kútọ́bù ó ní tẹ́lẹ̀ torí gbogbo kútúbà 70 òun ọ̀rọ̀ ayé lásán ló fi yàn ọ̀rọ̀ ara rẹ̀ pátá iná ló fi ṣe kò sí èyí tá a lè yọ kalẹ̀ tí ọjà ṣe pé tọ́lọ́ lélẹ́yìí ń bẹ. ọgbọ́ irú kútúbà bẹ́ẹ̀ ọlọ́run yìí gbà lọ́wọ́ èèyàn bó lọ́lọ́run ṣe wá gba àròyé ọlọ́run yìí gbà àròyé ntọ́lọ́run máa gbà innama yataqabbalu Allahu minal muttaqin tọ́lọ́run bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yẹn ni wọ́n bá bẹ̀rù ọlọ́run tó sì nǹkan fọ́lọ́run ọlọ́run ó gbà lọ́wọ́ rẹ̀ wípé kò ní síjà láàrin àfa pẹ̀lú àwọn kan tí wọ́n sì yàn àmọ́ àyè ṣe lérí mímbàrí ó ti àyanjú tọ́lọ́hun tán àyẹ̀ṣẹ̀ wá yanjú ti àwa àti àwọn táàjọ ń fà so eléyìí ó máa jẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀ àfáà mi àbí ìmáàmù mi tí wọ́n gbé sérí mímbàrí tí ò mọ ipi tí òun gùn ni láti lè mà gẹ́gẹ́ bí ìbéèrè tí o béèrè ayébẹ̀kọ́ náà ṣé ó ìparí wọn wá jẹ́ kí àyà méjì a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم قال يا آمن ابن لي صرخا وقال فرعون يا آمن ابن لي صرخا لعلي ṣé gáfírù kọ́hún súrátù gáfír àyà wo ni àfáà yìí súrátù gáfír àyà 36 súrátù gáfír. كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا بتباب وقال فرعون wá ń sọ pé yá Ámán ìgbà tí Musa tó bẹ̀rẹ̀ sí dá Fìràúnà lákẹ́ pẹ̀lú àwọn alẹ́hújáj àdámígà alkọ́tíà alìmáni àálìjàwàb àwọn hújá àwọn reference àwọn evidence èyí tí máa stop ẹni tí yìí ní rí sí fọ́ nígbàtí Mùsá tó jù sí Fìràúnà tí Fìràúnà wá ń bínú gbàtí ń bínú ní ìskílù àbíkílẹ̀ ń pè ìskílù òun wá ń ṣe wá sí fún gbogbo àwọn Fìràúnà àtàwọn àjọ rẹ̀ wípé ẹgbà tí ọkùnrin yìí ń wí gẹ́gẹ́ bí èyí tá a sọ níjò ní ó ti yé ìskílù ọ̀wá tí òun á padà tún débẹ̀ padà náà ó ti yé Fìràúnà wá ń wí pé ya Ámán ìwọ Ámán ibnil isaraha bama upstairs ilé alájà ilé tó ga rororororo bẹ́ẹ̀ tí mo pè bí kòkó house ó tún jù bẹ́ẹ̀ lọ yóò tún jù bẹ́ẹ̀ lọ ó ní kí Ámánà ọba òun pe àwọn tí wọ́n bá òun mọ̀lé náà ẹ bá mọ́ àwọn ń béèrè wípé kí ló fẹ́ fi ilé náà ṣe làálí
abulugal asbaba láàlì abulugul asbaba ó ní mo fẹ́ gun sánmà lọ mo fẹ́ gun stẹ́pù lé náà asbaba sàmà ayébẹ̀kọ́ mo fẹ́ gun sánmà lọ mo fẹ́ lọ bá Ọlọ́run. fàátọ́lì ilahi Musa mo fẹ́ yọjú sí ẹ̀wọ̀n nǹkan mo fẹ́ yọjú sí ọba Musa èyí tó lọ́wọ́ náà hùn níṣẹ́ wá bá mi tí Musa fi ń la ọ̀rọ̀ ọmọ mi lérí báyìí tí fi ń la ó kọ́ ọmọ mi lérí tí Musa mọ àwọn ara rẹ̀ tí ń kàn kókókó ọba tó lọ́wọ́ ọ̀hún ṣẹ́ mo fẹ́ yọjú sọ́bọ̀ ọ̀hún bá a ma olókè lọ́wọ́ nígbà mo bí ní rọ́bù sàmáwátì Ọlọ́hun ló ní òkè olókè ní ń gbé wọ́n á fẹ́ lọ lè bá ń bí ọ wà fáìn ní làádúnnù kàdìbà fáìn ní làádúnnù kàdìbà ẹni làásùnnù kàsìbà bí Musa ti wà yí òpùrọ́ ni ń parọ́ ọkàn mi ò balẹ̀ sí gbogbo tí ń wí ohun fún rẹ̀ ni ọba lọ́ba kan lọ́rùn àwọn ọba tó lọ́rùn àwọn mo fẹ́ rí ọba náà mo fẹ́ lè bá ẹ bá ma ilé náà kọ́ lókè. Ọlọ́run ní bó ti rí nìyẹn sùn yìí náà sùn àmàlì Ọlọ́run ní bá a ṣe sọ iṣẹ́ ẹbú èyí tí Fíráúnà náà ń ṣe àwa sọ ọ́ di iṣẹ́ rẹ̀ lójú ara ẹ̀ nǹkan gbogbo aburú tí Fíráúnà náà ń ṣe lójú ara rẹ̀ wá dàbí ìgbà tí ń ṣeré ìjọ tí ọba ti ń rí aburú tó ọba ń sa aburú tó ọba ń rí péré ló ń ṣe káì àgbákò sọ̀kalẹ̀ sí ọ̀nà rẹ̀ gbogbo ẹni tí bá ń sa aburú tí ọba máa mọ̀ pa burú lòun ṣe Fíráúnà ló ń tọ̀ ọ̀sẹ̀dá tí ń bẹ láyé tí ò ní láburú tí ń ṣe ẹ̀dá kan ò lè mọ́ láyé kọ́ mọ́ láburú báwo lọ fẹ́ ṣe tiẹ̀ tó fi ní níbi tó kù sí àmọ́jọ́ tó ọba ti máa yí pé n tó ṣe yìí ò bí Ọlọ́run nú ọ ètè mọ́sígì fáàrù níṣẹ́ ọ wọlé tọ́ ọ máa tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ àmọ́jọ́ tó ọba ṣe aburú tó tún wá ní ẹ mi dẹ̀ ṣe nìyẹn kí ni mo ṣe kí ni mi ti ṣe fún ẹ mi dẹ̀ tó ní tó jù báyìí lọ tún máa tún ṣe fún ẹ níjọ́ tó bá ti rí bẹ́ẹ̀ níjọ́ náà lèyàn ti di Fíráúnà kọ̀ wá síbi tí Fíráúnà ò sí gbogbo ìwà tí ń bẹ lọ́wọ́ Fíráúnà yìí ń bẹ lọ́wọ́ àfáà mi kọ́lá tẹlẹmí jù bẹ́ẹ̀ lọ gbogbo náà kàlí tẹlẹmí jogún lọ́dọ̀ bàbá rẹ̀ àwọn nǹkan burúkú àwọn olúgbòhùn tí ọ̀dà téèyàn fi bà tèèyàn jẹ́ àwọn náà kàlí ibú tí wọ́n fi ṣàṣìyàn ń bẹ lọ́wọ́ àwọn àfáà mi yóò tó máa wá fọ́nbù ń ta wípé bọ́ọ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ṣàṣìyọ àfáà mi ní àwọn nǹkan alóhun ní dákódákó lọ́wọ́ alóhun ní yàgbẹ́yàgbẹ́ lọ́wọ́ wọ́n yẹ ṣe fún yàn dìgbẹ́dìgbẹ́ ẹni tí ń bá ń yàgbẹ́ kò ní ọ dá wọ́n bá yẹ nìkan gbẹ́ kí wọ́n àfáà òní ọyá dá wọ́n yà má dágbẹ́dágbẹ́ ìwọ wá ń yá yàn ń gbẹ́ ọ̀ ń gba ẹ̀jẹ̀ lára yàn ìwọ ń ṣàṣìyàn ìwọ tó já sí wípé ìjọ tó ń bọ̀ wáyé ọyìn alọ́dọ̀ Ọlọ́run ó sì ń bọ̀ wá wípé ó fẹ́ táyé ṣe ni ó sì wá dáyé tátọ̀ gbàgbé Ọlọ́run tó ọ̀ràn ti ń tò torí ẹ̀ wáyé má nítọ́bá yìí múyàn tọ́bá yìí lọlé kéwú tọ́lọlé kéwú ó ti yé ó fẹ́ wúlò fẹ́ sí ni ìmọ̀ gan fúnra ara rẹ̀ béèyàn bá ní àmbísàn pé mo fẹ́ lọlé kéwú àmọ́ lé kéwú tí í lọ yìí o ní tí mo fẹ́ máa fi ṣe rèé òun máa fẹ́ lu jìbìtì tọ́bá yẹ pé àmbísàn tó gbé wá rùn tọ́bá jẹ pé mímọ̀ tó ké lọ́hùn tọ́bá yẹ pé áńtìl kọ́ yìí Ọlọ́run ni ìmọ̀ yẹn ti wá sọ́dọ̀ rẹ̀ torí pé ìran méjì ìmọ̀ kéwú tẹ ìjà àfà yìí ké ilé kéwú tẹ yẹn lọ́hùn èèyàn lè má ọ̀nà méjì ló pín sí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì mà tẹ́lẹ̀ ń bá lọ lé kéwú ilẹ̀ àmù rọ̀bání òun ni yóò fi mà ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ àmù ṣèyítání iná ló fi mà ṣèyítání ló fi mímọ̀ mọ́ ẹlòmíì lọ́pẹ́ ẹlòmíì ń kéwú ìsìn jà fà Ọlọ́run fún rẹ̀ lọ́pẹ́ ẹlòmíì ń kéwú ìsìn jà fà ibi tẹ́ẹ̀tì máa ni pé tán bá jáde ilé kéwú tán ọ̀nà tó ń kálukú bá ń lò ó sí lẹ́fi mọ ẹni ọkọ wọn ń kéwú ọba àwọn ẹ̀gbọ́n tí ń wí ọ̀nà tó bá ń lò ó sí tẹ́ bá ti rá àfà tó bá yẹ pé àfà ni àmọ́ lóògùn aburú lọ́wọ́ tí fi ṣaburú fún yàn
táwọn èèyàn wá ń bẹ̀rù rẹ̀ pẹ̀lú aburú tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ilé kéwú tó lọ òun ṣètánì làfà rẹ̀ tọkọ torí ṣètánì tó bá kọ́ ń kéwú tán òun ó fún ọ lóògùn bú tó máa fi lò ẹ gbọ́ àmọ́ tí Ọlọ́run bá kọ́yàn ń kéwú fún rẹ̀ àlẹ́ ìlímù làdùnní tọ́ ẹ pọ́lọ́run fún rẹ̀ wà lámúná wùmí làdùnná ìlímà tọ́lọ́run bá kọ́ ń kéwú fúnra ara rẹ̀ Ọlọ́run làfà rẹ̀ tọkọ àfà rẹ̀ kan kọ́ nílé kéwú ni ọ̀dọ̀ Ọlọ́run ní yíyí rẹ̀ ti ń wá bọ́ ti ń kọ́ ẹlẹ́yọ̀ kan Ọlọ́run sì ń kọ́ méjì sí wọ́n náà rí pé tí wọ́n ń kọ́ wọn tó ń máa jù bẹ́ẹ̀ lọ tó bá yẹ pé bẹ́ẹ̀ lọ bá rí nílé kéwú o ti yé báwọn bọ́ bá jáde ilé kéwú tán Ọlọ́run ló ná gbogbo ẹ̀ fún ọ̀wá ní sínú ìṣúrì rẹ̀ kó ọjà ń bẹ́ẹ̀ nìkan rí tó fi kú láyé irú ẹ̀ ni Mọ̀lánà Sheikh Adam ìmọ̀ Sheikh Adam yẹn ìmọ̀ Ọlọ́run ni ilhamu Rabbani ni Ọlọ́run fún rẹ̀ lọ kọ́ṣẹ́ Adamu ní sí Adamu fi pè ní Fatihu Qarib wà máa kọ́ dí alimtu bi Fatihin Qarib lọ́fà tó fi jẹ́ pé inú ìṣírí Sheikh Adam ẹ̀ lè gbúrò aburú ẹyọ kan mẹ́ gbogbo tí n bá ogun sọ ẹ máa sọ lórí mídíà ni bí wọ́n bá gbúrò ẹ̀rí àbáfà rẹ̀ sọ fún ọ pé Sheikh Adam ṣe nǹkan báyìí tí ọ̀dà rí sọ náà jáde sọ lórí mídíà ó ìbá Al-Qur'ani búra kó ìṣépè láàfà rẹ̀ bẹ́ẹ̀ kó lọ́ba wíbẹ̀ alkiyama báyìí kó alálkiyama ni káwọn màláíkà jáde sí bí wọn náà sì má gbáyé rọrùn ó báyìí kó bá parọ́ ẹ lè bá inú ìṣúrí Sheikh Adam gbogbo ọjọ́ tán tí ń bú Sheikh Adam láyé kò sẹ́ni tó fa burúkú wọn rí níjọ́ wọn jẹ́ wọn bàbá Lágége tó ní kò sẹ́ni kan tó fi aburú yìí wọn rí ó ti bá wọn ọ̀rọ̀ mímọ̀ náà ni wọ́n ń bú wọn sí. وكذلك زين لفرعون سوء عمله gbogbo ẹni ọba wa jọmọ ya Fáráúnà tí bá ń ṣiṣẹ́ ẹbú kò ní máa láburú lọ́kàn máa ṣe lọ inú rẹ̀ ó sì máa dùn títí tí ń bọ̀ títí tọ́lọ́run ó fi yọ sí ìjọ Ọlọ́run bá wa yọ sí báyìí ìjọ òun ni wàá da gbogbo aburú lẹ̀ kò ní bá má wàsúdà á ní sẹ́bì Fáráúnà wọ́n sì máa dí ojú ọ̀nà tọ́lọ́run kò ní jáwọn kò fẹ́ káwọn èèyàn wọlé sọ́dọ̀ Musa wàsúdà á ní sẹ́bì ń dí ọ̀nà ń gáìdì ọ̀nà yẹn kò fẹ́ káwọn èèyàn understanding tí Musa ń wí bí Musa bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ń gbọ̀n létí àwọn èèyàn ń bọ̀ àfà ń bọ̀ ń bẹnu àwọn àfà rẹ̀ pé súdà á ní sẹ́bì gbogbo èrò rẹ̀ ni pé káwọn èèyàn má mọ ọmọdé márkàsì mọ́ nígbà mo dé márkàsì lánàá Kọ́sìm bí wọ́n ti ń pé wọ́n má mọ ọmọ Alágége yẹn má kéwú tá ń kọ́ wọn bẹ̀ ẹ̀ẹ́gẹ́ ń gbé kìnnì kan kọ́ra àwọn tó ní síyà ni wọ́n àwọn ọmọ ní àgbọ́ síyà tẹ́yù náà là á lọ kọ́ra sí àwọn náà là á fi ń jòkó ń bẹ̀ ẹ bá márkàsì sí ń lánàá kílá ẹ̀ ń bọ̀ wá lánàá àwọn kan tún kọ́ mi wá lánàá nígbà tá a tún wà ń bẹ̀ bú ọ ṣe ń di òun lọ́lọ́run sì ń ṣe tiẹ̀ sí Fáráúnà ní máa dí ọ̀nà gbogbo ẹni bá máa dínà mẹ́nìkejì Fáráúnà ló ń tọ̀ ní tó fi ròyìn ẹ̀ ni wàsúdà á ní sẹ́bì yóò máa dí ọ̀nà mú àwọn èèyàn kan máa lè wọnú ẹ̀sìn. wọ́n máa jẹ́ inú Fáráúnà ìlà fi tábà. gbogbo ète Fáráúnà padà já sófo náà ni gbogbo ète àtọgbọ́n rẹ̀ tó lò ó padà já síbi tí ọ̀dà fún ni. وقال الذي آمن وقال الذي آمن Ìsíkílù tó jẹ́ mùmínì òdodo tí ọ̀rọ̀ Musa tó ti dọ́dọ̀ rẹ̀ tó ti gba ẹ̀sìn Musa àmọ́ kò fẹ́ kí àwọn aráalé Fáráúnà mọ̀ wípé òun ti gbẹ̀sìn náà kí wọ́n má bàa faburú ṣe é. Ìgbà tí Fáráúnà wá sọ gbogbo ń tó sọ yìí Ìsíkílù náà ó wá ń sọ wípé yá qaumi padà síbi ohun mi وقال الذي آمن yá qaumi أحدكم سبيل الرشاد tó kéwúké báwọn mo ti náà ní padà tọ́ ẹnu rẹ dáadáa yá qaumi أحدكم سبيل الرشاد. وقال فرعون وقال الذي آمن Ìsíkílù wá ń pé yá qaumi ẹ̀yin ìjọ mi ittabi'uni ẹ tẹ̀lé mi ittabi'uni ẹ tẹ̀lé tèmi ahadikum sabila rashad
ojú ọ̀nà tó súré sí dáadáa òun ní ń júwe fún yín ọ̀dọ̀ Musa lọ́lọ́run wà o ìsìkìlù ń sọ bẹ́ẹ̀ Ya ń bọ̀ àfà qawmi ń bọ̀ ayakumullah. ṣe mọ̀ pé ìjọ Fẹ̀ráúnà ní gbogbo wọn àti ìsìkìlù Ànábì Musa òun ti sọ̀rọ̀ tiẹ̀ ó ti dákẹ́ ọ̀rọ̀ àsì tí Musa ṣe ó ti kó sí inú ìsìkìlù lẹ́ẹ̀kan náà tí ìsìkìlù gbọ́ wá sí Musa ló di mùmínì ẹ̀ka àwọn náà ló sì dàfà ẹ̀ka àwọn náà ni Ọlọ́run sì kó sí ilá pé wọ́n náà jíṣẹ́ àmọ́ temporarily àbí kí ni temporarily ni jíṣẹ́ tiẹ̀ àgbẹ̀nùbúwà fún ẹ̀yẹ sànábì a sì gbé rìsálà fún ọ àmọ́ máa gba hàn Musa sọ̀rọ̀ kí wọ́n máa ṣe ìdá Musa wípé ní tí Musa ń wí òdodo ni ẹ̀kan náà lọ́lọ́run kó sí síkìlù la ó wá bẹ̀rẹ̀ sí ṣe wá sí ó wá di wípé ìsìkìlù àti Fìràwọ́nà níwájú wa ń fa àwọn àjọ wọn ra wọn lọ́wọ́ bí Fìràwọ́nà bá darí àwọn àjọ lọ báyìí ìsìkìlù àtúnyẹ ẹ̀yin ìjọ ẹ̀yin all my people hello my people òun náà tún pè wọ́n òun náà tún sọ tiẹ̀ Fìràwọ́nà náà tún pè wọ́n òun náà tún sọ tiẹ̀ Ànábì Musa dúró òun wò wọ́n báyìí. Ya qawmi ẹ̀yin ìjọ mi innama hadhihi al-hayatud dunya. innama hadhihi al-hayatud dunya ilé ayé ta wà yìí màtáhùn ìgbádùn díẹ̀ láyé. Wa innal akhirata hiya darul qarar. Wa innal akhirata hiya darul qarar ilé ìgbẹ̀yìn ilé ọ̀run ni hiya darul qarar ibẹ̀ ni gbogbo wọn máa gbé lọ gbére kò sí pàǹpadà wáyé mọ́ bọ́lọ́run bá ti payé rẹ́ tọ́pa gbogbo àwa ìgbẹ̀yìn náà láwa yìí kọ̀sá nábì kan máa ń gbà náà Muhammad lọ. Anábì ní bu'istu ana was-sa'a ka àtẹ̀yìn. Anábì ní wọ́n gbé mi dìde èmi àtọjọ́ ọ̀gbìndà alkiyama báyìí ni wá. Ẹ wo àlàfo díẹ̀ níjọ́ tá nábì dìde ló jíṣẹ́ níjọ́ òun ni ayé ti kù díẹ̀ tí ó parẹ́. Èmi ń sọ pé gbogbo ohun tó kù táyé ó parẹ́ má ọ̀tẹ́gbẹ̀rún ọdún. To 1,000 years. Kọ̀tọ́ According to the science. ọ̀tẹ́gbẹ̀rún ọdún. Àwa àlùmọ̀ ta kan yìí náà rèé. Ìyọ̀gọ́ iye sẹ́ńtúrì tó kù ní ìmà ọ̀tẹ́gbẹ̀rún ọdún àmọ́ fẹ́ẹ́fẹ́ ló kù kọ́dà àwọn kan wá díẹ̀ wípé kọ̀tọ́gọ́rùn márùn bí wọ́n bá lọ́jọ́gọ́rùn márùn lọ mú tí rẹ̀ wá tó sọ fún wa kọjọ́gọ́rùn márùn ọdún lọ tó kù táyọ̀ parẹ́ ó mú tí rẹ̀ wá àtẹ̀mí àti ẹ̀ á padà jọ fi lébì kan ọ̀sá mà pé ń tó kù Ọlọ́run sáà ń sọ fún wa pé ń tó kù ò tó nǹkan mọ́ àyíbẹ̀kọ́ wọ́n wá bu ọdún fún wọ́n bá tiẹ̀ bọ́gọ́rùn ọdún márùn-ún sọ mọ́ ó lè má torí wọ́n ti wà lọ́hùn àwọn tí sì ń bẹ lọ́hùn ẹjẹ́ ń sọ fún yín àwọn tí ń bẹ lálùkìyámà gbogbo ògbà ni wọ́n ń sọ fún Ọlọ́run kó jí ọyá pé ń bí àwọn wà yí orú máwọn àwọn alálùkìyámà ọ̀sàdúrà fún wa ká máa bẹ láyé lọ ọgbọ́ ó ní àbárísà tí ń kọ pé òkú ń ṣàdúrà fáráyé ẹ̀ráyé yìí ṣàdúrà fòkú ọ̀run wọ́n ní káyé ọ̀yẹ́ yìí kọ̀ọ̀run ọ̀yẹ́ wa kẹ̀yìn náà wá tó dàbí àwa kẹ̀yìn náà wá tó dàbí àwa. ìbárísà wà lọ́hùn náà sóhun náà wà ń bẹ ọbẹ̀ káyọ̀ máa lọ gbére báyìí ni àbí ń ṣàdúrà fáyé kọ́ máa lọ gbére bẹ́ẹ̀ gbogbo orú wọn ni wọ́n wí bẹ́ẹ̀ láti ṣàdúrà fún wa kágbáyé ìrọ̀rùn ni wọ́n á wí fún wa nítorí ká máa bẹ́ẹ̀ lọ gbére torí ibi àwọn wà ní inú àhámọ́ ni wọ́n wà bẹ́ẹ̀ ni inú àhámọ́ gbogbo ẹni tí ń bẹ nínú sàárè ni inú àhámọ́ ló wà àhámọ́ tọ́lọ́hun wọ́n bẹ mi wọ́n kágò wọn sí ibi wọ́n kámpù wọn sí ẹ̀yin náà ẹ̀wẹ̀ ń tẹ́ lọ kámpù ìjọba ilẹ̀ ló ń bẹ̀ Mufti Yakmal 21 days lẹ́ ló ń bẹ̀ 21 days tẹ́ lò ní kámpù Mufti Yakmal bọ́ọ̀ 21 days ń rí fún ọ. àlóru olùwálé 21 days. Njọ́ dé àyín tọwọ́ kí ní láti mú ní múra ṣé Mufti mi náà sì lélẹ̀ ṣé Mufti Yakmal ní àbí Mufti omi. Ó sún wọn 21 days ń sún wọn bí wọ́n kámpù wọn sí ẹ wá wo iye ẹni tí ń bẹ lálùkìyámà lẹ́gbẹ̀rún ọdún tí ń bẹ ń sáré lẹ́gbẹ̀rún ọdún àwọn ń sáré kí àwọn táwọn kọ́lọ̀ wọn ètè káyé ńlẹ̀ kó ètè tú àwọn náà kó ń bí àwọn wà kí gbogbo ó tiẹ̀ bọ́ sí gbangba rẹ̀ ká gbàdájọ́
eré ẹlẹ́lómi wá ń ṣe rádọ́mbọ̀rọ̀ tóun tún wáyé kí ayé tó ń wá kí gbogbo ilé tó ń wá owó tó ń torí ẹ pààyàn pé ó fẹ́ kọ́ mansion ó fẹ́ kọ́ building ó fẹ́ kọ́ nǹkan kan bóyá jọ́ tó o bá parí ẹ̀ bóyá ọ̀la náà ló kù táyọ̀ parẹ́ ọ wà á kọ́lé kalẹ̀ òní ẹni tí ó gbé mọ́ ọlọ́run ọlẹ́yìn màláíkà tọ̀ ó ti parí lé ó sì ẹ̀ka gbogbo ayé kún lé afẹ́ ká kún lé náà ni ẹnìkan ní ọkọ̀lé gbẹ̀yìn káyó tó parẹ́ ẹ̀yin bú àfà ẹlòmí ọmọ kan lé ẹ̀ lọ́wọ́ la yọ parẹ́ ẹlòmí ń sọ ọmọ lóko tán la yọ parẹ́ ẹlòmí ò sì wà ń klọ́ọ̀bù àwọn ọmọ eléri ibú ọmọ òfò àwọn ọmọ àdánù ọmọ tí ìyá kan ò bí àwọn ọmọ táyé wọn ti bàjẹ́ tún òró bí gidi bí wọn àwọn ọmọ àjára búkà wàlàkàrà jìnnà kó kún tàríyàtà àwọn ọmọ náà kú nóhẹ̀ irú àwọn ọmọ àní tí wọ́n jó klọ́ọ̀bù òhò wọ́n wà fi pátá lásán eléri ibú ọkùnrin náà bí sí àmànù ni ọ́ ni bọ́narébù lọ́jẹ́ ni bí dókítọ̀ ni ọ́ ni bí mínísítà ni ọ́ ni bí pòfẹ́sọ̀ ni ọ́ ni gbogbo nǹkan bá wù ó lè jẹ kọ́dà ọba àjẹ́ àfà àbọ̀ ọjà àfọ̀ njálàbí ìwọ náà wá ń lọ klọ́ọ̀bù lè náwó sọ́mọ ń bàdí gbogbo yín kò sẹ́ni tí ó sọ dáadáa nu yín bóyá kílọ̀bù náà láyé ó ti parẹ́ mọ́ wọn ni wọ́n káyé kù ńlẹ̀ ọmọ eléri ibú ẹ̀wọ̀n ní ń pa iná ń bẹ̀ wọ́n lẹ́ẹ̀gbọ́rọ̀ débẹ̀ wọn mọ́ àfà àti ń lọ kílọ̀bù. àwọn àfà tí wọ́n lọ strippers club àwọn tí wọ́n tó hòhò sínú àwọn pè yín strippers club tọ àwọn àbọ̀rọ̀ alẹ́ ohun wọn máa jó àwọn èèyàn tá lùbáríkà ti kú mẹ́ wọ́n máa wá jó ní òhò báyìí bí táyọ̀ parẹ́ sí náà ọ̀sẹ́ ni ọmọ ọjọ́ tí ó parẹ́ ẹni bá sì ń yálè lọ́wọ́ tó bá lé yálè ọba lè yálè ọ parí náà nù. Man amila sayyata. Kéwú láti kérò nínú òkéwú lẹ́kọ̀ọ́ òkè ní ọ̀nà ìyànà bàbímọ̀ ẹ̀yà náírà ní òkè mbẹ́ òkè lágége òkè ní àmọ́ngbà tá à ń lọ́dọ̀ dáàlú lágége lánàá òun àti mẹ́lá dáúdà ó ti bá wọn àwọn lọ àṣẹ àlùkà láhùn màkàn ní kí ló kọ́ rẹ̀ lébùté mẹ́ta wọn bá wọn nígbà tábì lọ. Bílẹ̀ ayé ti rínú ní ká máyé kékeré. Innama bílẹ̀ ayé tuntun ni ayé ta wà yìí kí náà fi ń pè ní dùnìyà kí náà fi ń pè ní dùnìyà àdúnìyà ntọ́sọ̀ kalẹ̀ tàwa fẹ́ gbé ga gbọ́kọ́ sí àdúnìyà ayé àdúnìyà ntọ́sọ̀ kalẹ̀ tọ́wà ń dẹ̀ndẹ̀lẹ̀ tàwa fẹ́ gbé ga ntọ́ kéré tàwa fẹ́ gbé ókè ọgbọ́ ntọ́ tẹ́rin tàwa fẹ́ fẹ́ náà pè ní àdúnìyà àdúnìyà ntọ́ yẹ̀yẹ́ látara dẹ̀níyà ntọ́ yẹ̀yẹ́ dùnìyà tọ̀hún lára dùnúwù ó ti bá ntọ́ tún súnmọ́ ó súnmọ́ kó parẹ́ ó súnmọ́ kó dègbé ó súnmọ́ kó tán ó súnmọ́ kó di yẹ̀yẹ́ ntọ́ yẹ̀yẹ́ ntí ọ̀já mọ̀ nǹkan kan láyé ayé tọ́jẹ́ pé ńjọ́ tọ́lọ́run ti dá títí dòní ńjọ́ tọ́lọ́run ti dá ọlọ́run ò wò mọ́ alkiyama nìkan ọlọ́run wò gbogbo ntọ́ tọ́jú kalẹ̀ síbẹ̀ ní wò kí ló tọ́jú kalẹ̀ sí yàn láyé yàyí ayé tọ́jẹ́ pé ńgbà tọ́lọ́run ti dá kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwa la bíúdì nǹkan bẹ̀ fúnra wa alkiyama ọlọ́run ló bíúdì nǹkan ẹ̀ síbẹ̀ tọ́ba ẹ̀kọ́ ọlọ́run bá fẹ́ràn ayé ṣé kò ní bíúdì nǹkan fún aláyé yàyí gbogbo létà ń gbé ẹ̀kọ́ jẹ́ pọ́lọ́run lọ́kọ̀ fún wa kákan máa gbélé lọ ká máa bá ayé ká sì máa bá wí pọ́lọ́run ní ń kọ́ fún wa ní tó mú wa tó fi jẹ́ pàwọ́ là ń fọwọ́ ara wa kọ́ léhùn ọba ó yẹ kọ́ ọmọ yìí pọ́lọ́run òwò nù ṣébà kìámà tọ́lọ́run nídìí tó kan ọlọ́run tó kìámà tó kan ọlọ́run òun ló ti kọ́ àlìjẹ́nnà sí ó yìí ti kọ́ yìí náà síbẹ̀ gbogbo nǹkan ló ti wà ń bẹ̀ àmọ́ ayé ń yà yín ọlọ́run ọba wa ṣe nǹkan kan bẹ́ẹ̀ ẹsẹ̀ tó wù yín torí ìní ṣe nǹkan kí n tó fọwọ́ ara mi tún parẹ́ nítorí mo mọ̀ pé parẹ́ láìpẹ́ nínú abáyín kọ́ máa ń sàn kalẹ̀ ẹ wà nígbà náà pé ẹ bá ti ẹ̀ ń jí láàárọ̀ báyìí dé ẹ kàn bá máa ń sàn house níwájú ìtàlẹ́ rẹ ni èmi ọ̀rọ̀ ọmọ lágbá kí n sí àmọ́ àní ṣe torí gbogbo ẹ̀ ní kalẹ̀ tẹ́lẹ̀ ebi ọlọ́run wọn kà bí ẹni ni yawma natwi sama katayyi sijil sáma wọn kà sáma bí ẹni ni tán bá ká tán ntọ́ wa kù ń bẹ̀ ní ọ̀wà wálẹ̀
àṣẹ Ọlọ́run náà ní bọ́lẹ̀ yìí. Ẹ̀yin ìjọ mi, Innama hadhihi al-hayatud dunya. ilé ayé ta wà yìí tá ń gbé pọ́n mata'un, ìgbádùn lásán ni. Wa innal akhirata lahiya darul qarar. Wa innal akhirah, ilé alkiyama yẹn, òun náà níbi tá a máa gbé lọ gbére. Àmìlà sẹ́yìn àtà. Ẹni bá ṣe ń tí ó dá láyé, Fàlà yujza illa bidhla. dédé ń tó ṣe láyé náà láfi san lẹ́san. Tó bá ṣàbùrú, dédé ẹ̀san àbúrú là san lẹ́san. ومن عمل صالحا من Zakari wa untha, min zakari aw untha. Ẹni bá wá ṣe dáadáa láyé, min zakari, ọjọ́kùnrin ni, aw untha, àbójóbìnrin ló bá ṣiṣẹ́ rẹ̀. Wa huwa mu'minun, ó tún wá jẹ́ mùmínì ń bọ̀. Ìyẹn lè ṣiṣẹ́ rẹ̀ kó má jẹ́ mùmínì. Tọ́lọ̀ ń bá fẹ́ ròyìn ẹni ó ṣiṣẹ́ rẹ̀ lọ́dọ̀ tara ẹ̀, lọ́dọ̀ tiẹ̀. Kó tó lè pé òun ó kọmíṣàn rẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ òun lálùkìyámà. Ọ̀gbọ́, ọ̀rọ̀ wọn fi kún pé wa huwa mu'minun. Ẹni tí èyí bá ṣe mùmínì lè ṣiṣẹ́ rẹ̀ lóòótọ́ o, àmọ́ iṣẹ́ rẹ̀ ò ní dọ̀hùn. Ayé yà yín náà láti san lẹ́san rẹ̀. Àmẹ́ni ọba iṣẹ́ rẹ̀ tó tún wá jẹ́ mùmínì tó bá dàlùkìyámà. فأولئك Ọ̀kẹ́ àìmọye wọn يدخلون àlìjánnáta. Ẹni ọba ṣiṣẹ́ rẹ̀ tó tún wá jẹ́ mùmínì òdodo àlìjánná ní ọwọ́. يرزقون Fiha bighayri. A máa ṣe jẹ́ ẹmú fún lálùkìyámà ohun tá à ní sírò rẹ̀ lọ́kà máa jẹun tó wù náà ni. Kò sí pé wáyà lọ lè sanwó àbí lè sírò ń tọ́ jẹ wọ́n bá dàlùkìyámà. Wàyá qawm. Ẹ̀yin ìjọ mi, Mali ad'ukum ila najat. Ìsìkìlù ń wí pé ẹ̀yin ìjọ mi máa lè èéṣe gan-an. Ad'ukum ila najat. Ẹ ń pè yín pé ẹ wá là, ẹ ń pè yín pé ẹ má ṣègbé, ẹ ń pè yín pé ẹ má sọnù, ẹ ń pè yín pé ẹ má jìyà Ọlọ́run, ẹ wá là. Ọkọ̀ ọ̀la ni Musa gbédé, ẹ wá là. Watad'unani ila an-nar. Èsè tí ń pè yín pé ẹ máa wá là, tẹ́yìn sì ń pè mí pé kí n wá ṣeré ibú pẹ̀lú yín. Èmi ń pè yín pé ẹ wá wà nìjẹ́ náà, ẹ̀yin pè mí pé n wá wọná. Èmi ń pè yín pé ẹ wá là, ẹ̀yin pè mí pé n wá ṣègbé. Mo sọ fún yín o, ẹ ń pè mí ẹni ń wá ṣe kèfèrí sọ́lọ́run, kí n sì ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Èyí tí mà nípa òòṣà náà, ìmọ̀ nípa Ọbàtálá, ìmọ̀ nípa Ṣàngó, ìmọ̀ nípa Ọya, ìmọ̀ nípa Ògún, ìmọ̀ nípa Ọ̀ṣun, èsì mà nípa gbogbo àwọn jagbajántì sì tẹ́ kó kalẹ̀ yìí, àwọn nǹkan òsì tẹ́ kó lẹ̀ tẹni máa wá ferí kalẹ̀ fún. Ìnímọ̀ nípa wọn. Àmọ́ èyí tí Musa wíhun, yìí máa ní Ọlọ́run ti kó sí ilá lójú wíwá. Èyí tí Musa wíhun ibẹ̀ lọ náà wà o, ibẹ̀ lèmi ń lọ, ẹni tí ó bá tẹ̀lé mi kọ́ka lọ. وأنا أدعوكم إلى العزيز الغفار. Ana ad'ukum, èmi ń pè yín lónìí, ilal Azizil Ghaffar. Ọba tí ń pè yín fún un. Ọba náà tóbi béèyàn bá lóhun ò pé, bọ́bá ló sìn, tọ́bá lọ bá a ṣe. Ọlá rẹ̀ tóbi fún rẹ̀, kọjá akọ́fara ti ẹnìkan. Al-Ghaffar, àmẹ́ni ọba sáré wá bá wípé òun ti ṣẹ̀kọ́ fèríjì òun. Ibi tọ́ba àwọn dáadé ni wípé òun máa fèríjì yàn. Ṣé ẹ ráwọn èèyàn sábà ṣàforíjì? Bọ́bá ló tọrọ àforíjì wọn ti bá tiẹ̀ jẹ́ kó tó tọrọ ẹ̀. Àmọ́ Ọlọ́run tóun ń pè ọ fún yìí, tọ́ ọ bá ń ṣẹ̀ kò ní tètè mú ọ. Torí ọ máa retí kó tọrọ àforíjì. Ìdí rẹ̀ tẹ́ bá rẹ́ni tí ń ṣaburú tí nǹkan rẹ̀ ń dáa. Ẹ má rò wí kọ́lọ́hun ò rí, ó rí. Àmọ́ Ọlọ́run fẹ́ kó wò bọ́yá ó lè yí padà kó lóun ò ṣaburú má. Tó bá rí pé ò yí padà, tólúwa bá jákàlá rẹ̀ lọ́lọ́run tó wá ń ṣe ọlá rẹ̀ fún láti mú. لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن للمسرفين Ti bá ń kí mo sí Ọlọ́run pé Allahu Akbar. Ẹ bá ń pariwo Ọlọ́run dáadáa lẹ́ẹ̀kan rí. Ó ní la jarama. Ó ní kọjọ́ mi lójú.
annama tad'unani èyí ilayhi. tẹ́ ń pè mí sí òòṣà tẹ́ ń pè mí sí laysa lahu laysa lahu da'watun fid dunya wala akhirah. laysa lahu da'watun fid dunya bẹ́ẹ̀ bá pé kò lè dáhùn láyé yẹn wala bil laysa lahu da'watun fid dunya bẹ́ẹ̀ bá pé kò lè jẹ́ pé yín bẹ́ẹ̀ tọrọ nǹkan lọ́wọ́ kò ní fún yín bẹ́ẹ̀ bá pé kò ní dáhùn ọyẹ yẹn pé wò báyọ̀ dáhùn kò ní dá yín lóhùn laysa lahu da'watun kò ní agbára nǹkan kan tó lè ṣe láyé yẹn laysa lahu da'watun laysa lahu quwwatun lahu da'watun kò lágbára kan láyé láti ṣe nǹkan kan fún yín wala fil akhirah. bọ́bá dàl kìyàmà náà kò lágbára kan láti ṣe nǹkan kan fún yín wa anna maraddana ila Allah. àtẹ̀mí àtẹ̀yìn ọ̀dọ̀ Ọlọ́run lá padà sí o wa anna al-musrifina hum ashabun nar. lẹ́nu gbogbo àwọn aráyà kókò nàkí tán láwọn ò ní tẹ̀lé ní tí Musa ń wì àwọn ẹni náà ni wọ́n o ẹ̀yin tẹ́ bá máa pẹ́ gbọ́ ẹ gbọ́ o ẹni bí tí ń wì wọn làwọn kan sì ń jáde kúrò lára àwọn táwọn dúró lẹ́gbẹ̀ẹ́ Fìràwọ̀ náà wọ́n sì ń lè tò sẹ́yìn Musa èmi dé ká má bàa lọ́ngùn kò dé Ìsíkílù lọ́padà pé fáǹsì fún anábì Musa òun ló pe fáǹsì fún so ìwà pe fáǹsì fún tó pe fáǹsì fún yẹn ẹni Fìràwọ̀ náà wá pé eléyìí Musa yìí fẹ́ ó fẹ́ kó àwọn èèyàn ó lè jù mí lọ ó fẹ́ kó àwọn èèyàn ok òun fẹ́ máa ń tó mú òun fẹ́ máa ń tí ń tó gbójúlé gan òun rí pójú ọ̀pá lè ó dejò ojú ọfọ ọba bíyá ó di funfun tó bá yẹ pé idán tó gbé lọ́wọ́ náà ní bá ń jọ lójú yẹ wàá kó àwọn onídán tó ju onídán lọ mo fẹ́ kí òun àtàwọn òpin náà mi ọjọ́ pàdé Fìràwọ̀ náà tí wọ́n kàn sí wípé tóun bá ní kí Musa àtàwọn òpin náà pàdé idán tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ń ju tiẹ̀ lọ tá bá fi lè wíìnì gbogbo àwọn tó sá lọ ọ̀dọ̀ Musa díẹ̀ ń wọ́n wàá padà wá ẹnìkan kò ní gbà fún Musa mọ́ tó ń gbà Fìràwọ̀ náà ti rí wípé kò sọ́nà fún un mọ́ èyí tó wá kù tó fẹ́ ṣe náà ni wípé ó wá sọ fún Musa pé mújọ́ kan yawma zina ni ó sì jẹ́ yawmu zina èyí wọn ọjọ́ tí àwọn èèyàn máa jáde ọgbọ́ ó jẹ́ ọjọ́ kan nú àwọn ọjọ́ mazar táwọn èèyàn máa jáde láti ṣe bí carnival bí nǹkan kan láwọn nǹkan bí day àbí nǹkan kan tí wọ́n máa ṣe wọn táwọn èèyàn múra dáadáa tó ń kálukú ọ jáde irú ọjọ́ òun náà wá fìtì ìpàdé òun àti òun ètòrò ọ̀pọ̀ dáadáa ìjọ òun náà fìtì ìpàdé òun àti Musa sí ibi tí Fìràwọ̀ náà padà fi ọ̀rọ̀ gúnrùn wípé ẹni tó ń kó àwọn èèyàn díẹ̀ ti wà lẹ́yìn ẹ̀ àwọn tó wà lẹ́yìn ẹ̀ wọn á da wọn padà àwọn aníjú ọ̀rẹ́ nìkan kan kó níyà yín mọ́ ẹ má gbàgbé pé mo sọ wípé nǹkan mẹ́rin ni Musa wá jà fún ó wá jà fún láti gba àwọn Bani Israeli alẹ́ lóko ẹrú ó wá jà fún kí Fìràwọ̀ náà sọ̀kalẹ̀ lérí àga kó sọ̀kalẹ̀ ń bi ìgbéraga kó sọ̀kalẹ̀ ẹlẹ̀ kó bá ti ń bẹ lókè rẹ̀ ó lè máa bẹ lókè ẹ̀ kó má pè rẹ̀ lọ́lọ́ mọ́ ẹlẹ́ẹ̀kẹta ó wá jà fún ó wá fi ìjọba àti òṣèlú lélẹ̀ fún Bani Israeli ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ó wá bá Bani Israeli gẹ̀jà lẹ́yìn ìgbà tó gbà àwọn lóko ẹrú tán àwọn náà tún padà dalẹ̀ Ọlọ́run ó tún padà tún àwọn náà bájà lọ́tọ̀ òun lọ́fà yá Bani Israeli uskuru ní màtí àlẹ́tí àní àmútu àlékún tọ́lọ́n padà bọ́hùn lérí wọn wípé èmi mo sì ní kí Musa lè gbà yín lẹ̀ ń dò ní ìtí Fìràwọ̀ náà ńlá sí ó sì wá gbà yín lẹ̀ tán tẹ́yìn náà tún mọ́re má gbogbo ẹni tí ń bá ń sunkún kóhun ọbọ̀ lóko ẹrú àbí kóhun ó dé èèyàn ẹ máa fura sí wọn ẹni tí bá ń wájú èèyàn tí ń kun kó káàkiri ẹni wípé òun ni wàhálà rẹ̀ ọ̀pọ̀ mọ́sálásí ọmọ ọ̀rọ̀ mi ságèsè gbogbo ẹ̀ níjọ́ tí ìjẹyàn bá dé tán ìjẹyàn náà ni òun níjọ́ ráyè ṣètò Ọlọ́run mọ́ àṣà tí Ọlọ́run dá mọ́ ẹ̀yàn nù ni Ọlọ́run kọ́ wọlé àná Muhammad kọ́ sànù wa pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ Friday ibi tá a lọ ibi tí àwọn òpìdán àti Musa ibi ogun wọn ti wá pé ní fìdí wọn wá pé ní fìdí òun kálukú wá pitú ọwẹ́ àwọn àjọ Fìràwọ̀ náà àwọn onídàá Fìràwọ̀ náà pitú gan ànábì Musa náà sì òun náà àwọn pitú méje tọ́dẹ̀ pa nínú igbó Musa wá pa ẹgbẹ̀rún tú tí Ọlọ́run pa ọgbọ́ ẹgbẹ̀rún tú Ọlọ́run pa a wá fi sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin mùjísà pẹ̀lú ògbọ́ Ọlọ́run níbi ẹjọ́ Friday a wá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin mùjísà àti karama àti
idán torí mùjísà àti karama àti idán wọn jọra wọn bí àfáà bá dán karama wò ológun náà lè náà wò báwo láti wá mà wípé tẹ́lẹ̀ yìí Ọlọ́run ni eléyìí ṣe ìtàn ló mú yín wá tọrọ fẹ́ jọra wọn mùjísà àwọn ànábì Ọlọ́run àti idán tí àwọn ìjọ Fìráúnà náà pa ọjọra wọn tá a bá wò kalẹ̀ báwo ni ọ̀kan ṣe wá ń jẹ́ tọlọ́run tọ́kàn fi ń jẹ́ ti kèfèrí ń jẹ́ tẹ̀sù gbogbo ẹ̀ láyàn pẹ̀lú ògùn Ọlọ́run níjọ́ Friday kọ́lọ́run sọ wájú gbà náà lọ kọ́lọ́run bá wa ṣàlékún dáadáa fún gbogbo jàmáà gbogbo bí kó wá ti ń wò wá Ọlọ́run má dojú àdúrà tì yín kó bá wa gbé yín débi tẹ́ ń lọ kó fà yín sókè kó dá ọjà àdùnnú fún yín kó má dá yín lágara kó sì ṣàánú yín á sì kí kọ́lọ́run fi bá yín lò àtàwọn àlùfáà wa àti gbogbo ẹ̀yin jàmáà tẹ́ ń bẹ ń kalẹ̀ àtàwọn tí ń wò wá ní tẹ́ ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run mọ́sà bá wa ṣe fún yín ọlá Mawlana Sheikh Adam ọlá bá mudirul markaz ọlá gbogbo àwọn ẹni rí láwọn ẹni Ọlọ́run ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.